وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa nígbà tí ó ń kọ kádàrá wa. kọ́lọ́run tó dá sámà àtilẹ̀ 50,000 years lọ́lọ́run ti kọ pé àwọn eléyìí wọ́n wáyé, wọ́n wá jẹ́ Muslims. ẹ̀rọ àwọn eléyìí àwọn oníṣẹ́ Islam, àwọn wáyé ní kèfèrí ni. níjọ́ náà lọ́lọ́run bá kọ àkọọ́lẹ̀ mi àti ẹgbẹ́ àmọ́jẹ́ mùsùlùmí níjọ́ ni àbí lásìkò yẹn àìtí ìdáyé. Ọlọ́run tí ìdásánmọ́ kò tí ìdálẹ̀ ámbẹ̀lẹ̀ tàṣí ànábì Adam. kìí ti pàwọ́ lásàdúwà pé kọ́lọ́run ṣe wá ní mùsùlùmí. ẹni tí ò sí láyé ṣe máa ń sàdúwà jùlọ. àánú Ọlọ́run ló lépa bá wa, àánú náà ọlọ́mọ ká kó lára ẹni kọ̀ọ̀kan wa. gbogbo àwọn tí wọn ò tí sínú Islam, ọba Allah nínú àánú rẹ̀ kọ́lọ́run bá fi wọ́n mọ̀nà. àwa tá a ti wà ń bẹ̀ àkọọ́lẹ̀ ẹbú tí tún sẹ́rìn yẹn padà téèyàn fi tún máa ń ṣe nǹkan míì kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run, òun náà lànàbí wa Muhammad, kó bá wọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ òun náà ni tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an Al-Karim. ojú ọ̀nà tó dáa jù téèyàn máa ń tẹ̀lé lérí ìlànà gbèsè ayé àtẹ̀sìn òun náà ni sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. gbogbo ohun tí wọ́n bá fi ń jọ́sìn fọ́lọ́run ọba lérí ilẹ̀ Ọlọ́run tá a bá rákọọ́lẹ̀ fúnnu Qur'an, àrákọọ́lẹ̀ fúnnu hadithi, àtọ̀dọ̀ Ọlọ́run kó ti wá. ọ̀dọ̀ Ibilis, àwọn aṣayatin, àwọn ni wọ́n dálẹ̀ torí bídí àpáta àti ṣíríkù. àwọn ṣètọ́n, àwọn ṣayatin ni wọ́n wà nídìí ẹ̀. wọ́n yẹ wá pé lẹ́sìn mọ́ níta bá ti fi ń jọ́sìn fọ́lọ́run tá a rákọọ́lẹ̀ fún. wọ́n yẹ pé lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè. àdébísí ni gbogbo bídí àpáta ìsọnù ní ìṣìnà ni. èèyàn sì ní ṣìnà àbíkọ́ já sínú náà Ọlọ́run. ọwọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé àṣẹ bídí àsúnà ní kọ́lọ́njẹ́ àmà ṣe. mo kí àwọn ìmáàmù wa àti gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀ àti olùdarí ètò. gbogbo àdúrà tí ẹ ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣà jí kọ́gbà, Ọlọ́run ṣe wá lólóríire, kọ́lọ́mọjíṣẹ́ wọ́n bàjẹ́ ká tó kù láyé. gbogbo ìgbìyànjú tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe kọ́lọ́mọṣà ìgbà lọ́wọ́ wa. ètí wọ́n ní kí n fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni dawrul ulama wa mas'uliyatuhum fil mujtama'. ipa wo ni àwọn àlùfáà fẹ́ kó nínú àwùjọ wa? àwọn iṣẹ́ wo ni Ọlọ́run bá aláàbẹ̀ àwọn àfáà ipe kan máa ń ṣe láwùjọ wa? kí ni àwọn ojúṣe tí Ọlọ́run bá aláà tó fi kọ́ gbogbo àfáà lọ́rùn ipe kó máa ṣàlàyé rẹ̀ kó sì máa ṣe láwùjọ wa? خلق الله السماوات والأرض وما بينهما لتحقيق غاية عظمى وهي عبادة الله وحده لا شريك له. èyí tí ọ̀pọ̀ amáṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni pé Ọlọ́run ọba wa ó dá sánmà àtilẹ̀. sánmà tọ́lọ̀ ń dá yìí ó kó àwọn oríṣiríṣi àwọn nǹkan kan síbẹ̀. a rí i pé omi máa ń dà láti bẹ̀ fún wọn, omi yìí náà la fi ń sẹ̀mí. atẹ́gùn máa ń wá láti bẹ̀, ibẹ̀ lòrùn ti ń jáde jàmá la fi ń rí náà.
ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó dá ilẹ̀ fún wa inú ilẹ̀ yìí nìkan tí ń jáde àwọn tí ń jáde ń bẹ̀ náà là ń jẹ ọ̀nà là fi ń sẹ̀mí ọlọ́wọ́ bá aláwájú yé wáyé pé àti sánmà àtìlẹ̀ òun ọ̀dá lásán ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní wa ma khalaqna as-samawati wal arda wa ma baynahuma la'ibin ọlọ́wọ́ bá ní àdá sánmà àtìlẹ̀ nítorí pé àwọn ọlọ́wọ́ bá ń ṣeré eré ká ṣe débẹ̀ bá a ṣe dá àti gbogbo tó wà nínú ẹ̀ ó ní ìdí pàtàkì kan tá a fi ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ àti tí ń bẹ láàrin sánmà àtìlẹ̀ inú rẹ̀ àlìjànú àtẹ̀yàn ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni ẹ̀yin àlìjànú àtẹ̀yàn ọmọ èèyàn ilé ayé tẹ́ wà yìí níta dá yín fún òun náà ní kẹ́ máa wá sin ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa a wà lọ lè tají nítorí pé ashubuhat wa shahwa tasudduna an siratil mustaqim kẹsàn án dàrú mọ̀yàn lọ́wọ́ kéèyàn mọ́mọ́ yìí téèyàn ò ṣe mọ́ àti ojú kòkòrò ayé àdánwò tó bá wa náà nìyẹn àdánwò méjì tá a ní nìyẹn ẹ bá ráwọn èèyàn tí wọn ò dó déédéé lórí ojú ọ̀nà ọlọ́run nínú kọjá pé wọ́n ti tara wáyé àbí kọjá pé àwọn tá a wí yìí ọ̀rọ̀ ẹ̀sìn ti dàrú mọ́ wọn lọ́wọ́ kọ̀mọ̀ yìí tó fẹ́ ṣe mọ́ nítorí pé àáfàá tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún eréṣin bíi 4-5 ni wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wá ń sọ ọwọ́ àjòkólẹ̀ ọwọ́ àwò pé kí làwọn ṣe báyìí ẹjẹ́ akókó fẹ̀sìn múlẹ̀ ọjà yìí bẹ́ẹ̀ sì ni níbo ti mọ̀ pé torí ẹ̀sìn ni wọ́n ṣe dáhùn kọ̀yẹ́ kọ́ fẹ̀sìn lẹ̀ ọyẹ kọ́ wádìí ni ipe ta ní ń sòdodo ta ní ń parọ́ láàrin àwọn àlùfáà yìí èyí ni ó fi jẹ́ dandan lérí ẹnì kọ̀ọ̀kan wa ká máa lọ lé kéwú bọ́ọ̀ bá lọ lé kéwú ọ̀wọ̀ náà ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí yẹn nítorí pé oore tọ́lọ́run máa ń ṣe fún yàn tó ga jù láyé òní kọ́lọ́run fún yàn lágbóyè ẹ̀sìn. Ànábì sallallahu alaihi wasallam ó ní man salaka tariqa yaltamisu fihi ilma sahalallahu lahu bihi tariqa ila al-jannah. Ànábì rẹ̀ ni tí máa ń gbìyànjú lọ́kùnrin lóbìnrin tí ń lọ lè wálé kún mà ń lọ halqa ń lọ madrasa ń lọ jókòó ẹ̀sìn ìjókòó qala Allahu wa qala ar-rasul. Ànábì ní bọ́bá wa ń bá a lọ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé ọlọ́run ọba aláàfẹ́ sí àti wọ àlìjánà rẹ̀ nírọ̀rùn fún nífi ń lọlé kéwú nífi ń kẹ́kọ̀ọ́ nífi ń gbówàsí. àdáwò tó bẹ ní kọ̀ọ̀kan wa káàfi máa làṣàlátù kọ́lọ́mọ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ máa tán pè làṣàlátù nílẹ̀ Yorùbá ìmọ̀ lọ lè rásìkò láre ìmọ̀ jòkó máa lè dáwákà máa lè kọrin. àdáwò ń bẹ ilé ayé jama èyí tó ga dùnú àdáwò náà làdáwò ẹ̀sìn kéèyàn má lẹ́sìn gbogbo àwọn tó ń bẹ tí wọ́n ti dákàmà kọ́lọ̀ mọ́sá bá fà wọ́n náà mọ̀nà. Allah subhanahu wa ta'ala nígbà tá gbogbo wa tán anzala al-kutuba ó tún wá sọ tírà kalẹ̀ ó fi rán Jibril wa arsala ar-rusula ọlọ́run tún wá gbé àwọn òjíṣẹ́ dìde ká máa ṣàlàyé tó wà nínú tírà. ọlọ́run ó fi tírà ránṣẹ́ àwọn olùkọ́ni tí wọ́n kọ́ni tí a gbọ́ yé ọlọ́run tún wá gbé dìde kí ló kù tá a tún wá ń wá káàkiri jàmá wọ́n ti gbé tírà kalẹ̀ ẹni tí ó kọ́ wa wọ́n ti fi tì í. alukurani ni ìwé ọlọ́run anabi sallallahu alaihi wasallam òun náà ni mubayyin òun náà ni ó ṣàlàyé ìdánwà nínú Qur'an àlàyé anabi ni wọ́n pè ní sunna bóòsì ṣe Islam bọ́ọ̀ bá ti ṣe Islam ẹ̀sìn ṣètọ́n lókùn tó máa ń ṣe tọ́wọ́n mọ̀ pé wọ́n fẹ́ ṣe Islam ọwọ́ mọ̀ mú Islam rẹ lára nǹkan méjì ó pàtàkì ká lè wá màjàmá ó pàtàkì ká lọ lè wá ìmọ̀ ìdí wọ́n sì ń pè ní mímọ̀ òun náà ni qala Allahu qala Rasul ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ó ní al-ilmu qala Allahu qala Rasuluhu mal-ilmu qala ash-shaykh wal-aba ó ní tí wọ́n ń pè ní ìmọ̀ òun náà ni tọ́wà ní Quran abúlábùn náà bá ṣe tá ń pè lóní mímọ̀ ṣé ìmọ̀ kápẹ́ntì lónìí ni àbí máa bá ṣe rẹ́lé ìmọ̀ ẹ̀sìn ni tẹ́ bá pè yẹn ní onímímọ̀
ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn ni wọ́n ń pè bẹ́ẹ̀. àfọwọ́ ni qala Allahu qala rasuluhu ọlọ́wọ́n bá sọ anábì sọ ni wọ́n ń pè ní ìmọ̀. mal ilmu qala sheikhu wal aba wọ́n ní ẹ̀rí àwọn bàbá sọ àwọn ṣéwù náà àwọn náà sọ wọ́n ní kìí ṣe mọ̀ nìyẹn. àwọn alágbàwí làwọn bàbá alágbàwí làwọn ṣéwù alágbàwí làwọn àfáà. a máa tẹ̀lé wọn lópin ìgbà tí wọ́n bá ti ń tẹ̀lé tọ́lọ́hún a sì máa yára wọn nígbà tí wọ́n bá ti ń yapa ọlọ́hun. ẹni tọ́lọ́hún rán sí gbogbo ayé al-ma'sum tọ́lọ́hún bá sọ́kùn bí àṣìṣe tá a máa tẹ̀lé lọ́sàn-án àtòru tá a ní wẹ̀yìn tá a ní ronú ká tó tẹ̀lé òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bọ́dọ̀ bá wá rí báyìí gbogbo wa pátápátá àwọn ní bùkátà ṣe ká padà sílé kéwú nítorí ibi ọ̀rọ̀ dé nsìn wàhálà ti dérí ilẹ̀ àfẹ́jọba parọ́. ọba gbódòdó lọ́wọ́ gbà mí bọ́ba tún ti ń lọ láwùjọ àwọn ọmọ èèyàn àbí láwùjọ àwọn àfẹ́sìn òdodo ó sì máa jọrọ lọ́wọ́ rẹ̀. àfikọ́ wa máa lọ de ka ìtàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìtàn ànábì ni ó wà kílẹ̀ rẹ̀ pé níta àfààní ń ṣe lóòótọ́ ó nímà àmọ́ èyí tó ṣe yẹn ọjà pàbá ànábì ṣe ṣe. ọlọ́run bá ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run bá ní mo gbé ànábì Muhammad kalẹ̀ fún yín lẹ́ni tẹ́ ẹ máa kọ́ṣe ẹ̀ nítorí pé ó nímà ìmọ̀ tó sì ní ìmọ̀ tóun náà fúnra ẹ̀ tí ń lò ó ní practical ìmọ̀ tí ọlọ́run sọ̀kalẹ̀ ara ànábì láti rí. ọlọ́run bá aláwọ̀ kọ̀ wá fi wá sílẹ̀ ó gbé àwọn òjíṣẹ́ dìde ó ní wa laqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run bá ní kò sí àwọn ìjọ kan tá a dá àbáwọn ìran kan àfi ká gbé òjíṣẹ́ dìde an ibudullaha ní tá a sọ fún òjíṣẹ́ yẹn ni pé sọ fún aráyé ká máa sin ọlọ́nìkan wajtanibu taghut kí wọ́n jìnnà sí èṣù àtàwọn ọmọ rẹ̀ àtàwọn tí wọ́n pèpè sídìí èṣù. iṣẹ́ àwọn ànábì ọlọ́run ẹ̀lẹ́ àwọn ìjìnnà sẹ́sù ẹ̀sùn àwọn èèyàn máa Allah ẹ̀darí àwọn èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ̀darí àwọn èèyàn kúrò lọ́dọ̀ ṣaitan àtàwọn ọmọ rẹ̀. wa islahu al-mujtama'i min al-ibadat allati ja'a biha al-anbiya wal-mursalun káwá tún àwùjọ ṣe òun náà ní ìdí pàtàkì tọ́lọ́run torí ìran àwọn ànábì ọlọ́run wálé ayé. wa ba'da inshirafi al-mursalin yuwasilu al-islah al-ulama lẹ́yìn ìgbà táwọn ànábì ti wá lọ gbogbo àwọn ànábì gbogbo wọn ni wọ́n ti kú pátápá lẹ́yìn ànábì Ìsá nìkan. ànábì Ìsá ń bẹ ń sábà tiẹ̀ láàyè bó ṣe ń wò yìí ní wò lọ́hùn nìkan ò ṣe ó wà ń bẹ láàyè yóò sì bọ́lẹ̀ nígbẹ̀yìn ayé yóò bọ́ sílẹ̀ ayé ẹni yìí bá dàrú mọ́ lọ́wọ́ bó lè kéwú. àbígbà tó ní ànábì Ìsá ti dé a sì béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé káàní tó dé ló dé ni bọ́bá jẹ́ pé bẹ́ẹ̀ ni yọ wà nù Kùránì bá rọ̀ fún àwọn Allahu eléyìí àyà wà nù Kùránì pé wọ́n gbé lókè àyà wo ló sọ fún wa pé ó ti sọ̀kalẹ̀. ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé lásìkò ànábì ni yọ wà nínú àdísì pípẹ́ pẹ́lá ìgbó òde ànábì lọ́lọ́ lẹ́sẹ̀ kínní ló lè pàdé ẹ̀. tó bá jẹ́ pé lásìkò sàhábà ni Abubakar Umar Usman àwọn ni wọ́n rí sífẹ̀ láti sámà. nígbà wá dé àdúgbò olóde sí ìlú olóde sí àwọn owó lọ́rẹ́ ẹ̀ mọ́sálásí òní ti ń kírun láńlọ́ọ̀dù rẹ̀ ẹ bá dé pé òun ló sì kọ́lé fún rẹ̀ ìgbìmọ̀ ló kọ́lé sí ọ̀daràn ń dẹ̀sú ń takò nábì sọ kò sì ní púrúfù kankan. àdá nígbà wá lọ ayé àwọn òwe ni wọ́n jọ lo zamani ìmáàmù wọn lọ́ba Zahabi ni àbí ìmáàmù Sayuti nígbà tó ṣe wá lo gbogbo ayé ẹ̀tàn tó wá kú ní ọdún wo ló kú níbo ni wọ́n sì ń sí jájọ débẹ̀ gbogbo tí mo sọ ni kò lésì ó ti kú náà lésì. gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí tí wọ́n ti lọ yìí nígbà wọn wá lọ tán òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam ànábì wọn sọ fún wa pé al-ulama'u warathatul anbiya hadhihi wazifatun azima ọ́fíìsì tí ò sí ọ́fíìsì tó tó mọ́ òun náà lọ ọ́fíìsì àwọn ànábì ọlọ́run. ànábì ní iṣẹ́ eré àwọn àfà àwọn náà ní àrólé àwọn ànábì ọlọ́run. àtẹ̀yìn bá pèrè láàfà
kéèyàn tó lè pẹ̀rẹ̀ láàfà ọ̀dà kọ́ chẹ́kì ara rẹ̀ ipe sí ní táwọn ànábì ọlọ́run bá gbé lọ́wọ́ lòun ṣe kíni lòun gbé lọ́wọ́ aqidatan wa ibadatan wa sulukan wa manhaja ṣé báwọn ànábì ọlọ́run ọba ṣe rí báwọn ànábì ọlọ́run ọba ibi táwọn ànábì ọlọ́run pèpè sí síbẹ̀ ni wọ́n náà pèpè sí bí wà wọn ṣe rí bí gbàgbọ́ wọn ṣe rí bẹ́ẹ̀ náà ni ìwọ náà rí a lè tó àwọn ànábì ọlọ́run ànábì yìí yóò yé wa pé àwọn àlùfáà ẹ̀sìn àwọn ni warathatul anbiya ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-anbiya lam yuwarrithu dirhaman wala dinar ànábì láwọn ànábì ọlọ́run ọba àwọn òkú kalẹ̀ owó kan fílẹ̀ o kìí sowó dirham kìí sowó dinar wa innama warrathul ilm ìmọ̀ ẹ̀sìn òun náà ni wọ́n fílẹ̀ faman akhadhahu akhadhan bi'athrin wafir ẹni bá wá gbìyànjú tó bá ní mà náà onítọ̀hún ọmọ lọ́kì ọmọ jíjèrè kọ́lọ́mọ́sà ṣẹwà lápá sórí mọ́mọ́ pé kọ́lọ́ ń yọ àfà nínú àwọn ọmọ rẹ̀ òun ṣépè láwọn ọmọ ẹni ẹ̀ ọlọ́mọ́sà sọ̀kan náà àwọn ọmọ mi láàfà òun ṣépè lé rẹ̀ ọmọ ẹni tó ń pè láàfà olùbẹ̀rù ọlọ́run innama yakhsha Allaha min ibadi al-ulama ọlọ́run bá láwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run òun náà làwọn tó mọ ọlọ́run àwọn ni wọ́n ń pè ní ulama àwọn àfà bọ́bá ní kọ́lọ́run fún ọ lọ́kan pé àbíkọ́ yọ olùbẹ̀rù ọlọ́run ọba ẹyọ kan péré nínú àwọn ọmọ rẹ̀ kí làwọn yòókù ó dì wọ́n di kí ni jàmbá wọ́n di ọmọ èṣù wọ́n máa gún bẹ́ẹ̀ àwọn yóò gbàgbọ́ yẹn lẹ́ yorùbá wọ́n máa ṣépè lera wọn pé àáfàá kan ti tó nú àwọn ọmọ tó ọmọ tẹ́ ń pè láàfáà ni èyàn wá jà àáfàá tó ní kọ́ máa tọrọ báárà ni èyàn wá jà àáfàá ó ní kọ́ máa lọ lé ń kó máa kọ́ máa lọ lè tọrọ owó ṣé ìtẹ́ǹpẹ̀ láàfáà ni kéèyàn máa lọ lé olókùú kọ́ máa lọ lè gbowó lé olókùú ṣé ìtẹ́ǹpẹ̀ láàfáà ni kéèyàn máa lọ lè kalẹ̀kùn àwọn olóògbé ẹ̀bùn mi alubára bí sabilillah ṣé ìtẹ́ǹpẹ̀ láàfáà ni àfáà kọ́ yẹn àwọn jàǹdùkúnù àwọn tí wọ́n ń dọ̀tí Islam ni ẹ̀ àfáà Ànábì ní warathatul anbiya àwọn ni wọ́n jogún dáwà du'ati ni wọ́n máa pèpè sójú ọ̀nà ọlọ́run ẹni tí ó sì pèpè sójú ọ̀nà ọlọ́run ọba kò gbọdọ̀ jẹ́ alubára torí pé kò sí alubára kan tí ó lóun fẹ́ bá wa sọ̀rọ̀ gidi tá gbọ́ ó déwájú rẹ̀ ó ní aláàjì ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ kò ní ipa yín ẹ̀bùn mi ọwọ́ àbùn tán ọwọ́ ní aláàjì mo bá advice yín lérí life yín aláàjì wọn sọ pé mala tèfí. ojú tí wọ́n fi ń wà fáńlẹ̀ Yorùbá ń jọ ní ojú aláìní kan ṣe ọ̀lẹ́bà tí ọbọ̀ síbó ọbọ̀ sílẹ̀kẹ́ o àmọ́ nínú definition tànàbí al-ulama'u warathatul anbiya ànábì ní àwọn àfa àwọn ni wọ́n wà lọ́fíìsì àwọn ànábì Ọlọ́run kí ni wọ́n ṣe ń bẹ̀ ad-da'watu ila Allah wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba ọ̀kan náà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ó ní in lam taraw al-anbiya'a ó ní tọ́ọ̀ bá ṣe rí àwọn ànábì Ọlọ́run ọba ó ní fanzuru ila majalis al-ulama ó ní fanzuru ila majalis al-ulama ó ní lọ mọ́sálásí kọ́ lọ lè jókòó síbi ìdánilẹ́kọ̀ọ́ àwọn àfáà gidi tí wọ́n ń dánilẹ́kọ̀ọ́ níbẹ̀ ló ti máa ní feeling pé àwọn ànábì Ọlọ́run wọn wá tún ayé ṣe. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nígbà tọ́rọ̀ wá rí báyìí yóò wá di ọ̀ràn àyàn fẹ́ni kọ̀ọ̀kan wa ànábì ní ma yuridillahu bihi khayran yufaqihuhu fid-din. gbogbo ẹni tí ó bá fẹ́ kọ́lọ̀ wọn tà wọn lọ́rẹ kó ṣoore fún un tí ò ṣoore mí lẹ́yìn ẹ̀ mọ́ òun náà ni kọ́lọ̀ fún yàn ní àgbọ́yé ẹ̀sìn kìí ṣe ẹ̀sìn lásán àgbọ́yé ẹ̀sìn téèyàn ń ṣe kí náà ń gbé lágbọ́yé ẹ̀sìn òun náà ni ẹ̀sìn tó ń ṣe tó rẹ́rìí fún nínú Kùránì ẹ̀sìn tó ń ṣe tó rẹ́rìí fún nínú súnnà àmọ́ kò rẹ́rìí a jẹ́ pé kò sí nǹkan kan tí ọgbẹ́sẹ̀ lé tó fi ń ṣe ọlọ́run aláṣẹ ìfà yín tẹ̀nà záà tó ń fi ṣe ọlọ́run bá ní gbogbo nǹkan tí bá fẹ́ di ìyàn láàrin yín nípa ọ̀rọ̀ ẹ̀sìn fadúhù ilallahi war rasul ẹ dá padà sínú Quran ẹ dá padà sínú hadithi bọ́ọ̀ bá rí nínú Quran ó rí nínú hadithi
nígbà míì máa ń wà ní Koran yóò sì wà ní ìdí ó sì gbọ́dọ̀ mọ́ lò ẹran kó mọ́ inú súrà wo ló wà ní Koran kápẹ́ ẹran kó mọ́ àkíkọ̀ inú súrà wo jama kò sí inú súrà kankan ó sì gbọ́dọ̀ mọ́ ẹran tó bá ti lágbára rákà méjì nínú súrà wo ló wà pé ákẹ́ rákà méjì ń jọ jímà lásìkò jímà inú àyà wo ló wà ọlọ́run yẹ kí jímà ní àdínsì lóní rákà méjì lọ́lọ́run yẹ kí àdìwáhì wàhíyà àtàlùkùránì àti súnà ọlọ́run ní ń darí méjèèjì ẹgbọ́ta ànábì ọmọ sọ pé òhìlàtì lànà àlèmọ́yì tàtàní òhìlàtì lànà ànábì ní wọ́n ṣe nǹkan méjì nǹkan wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa ta ló ṣe lẹ́tọ̀ọ́ fún wọn jama tọ̀ sínú àyàwó nìyẹn wá bá wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ànábì ò ní sọ kankan jáde lẹ́nu àfin tá a bá ní kọ́ sọ bọ́ọ̀lù ń ṣe ń darí Kùránì ń darí àdínsì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àyàwó lọ́wọ́ pé tá a bá sọ lérí ìrun já bọ́bá wá sọ lérí ìrun ṣé ọ́ jarun àbó ní jarun kọ́ wá sọ pé Kùránì nìkan ni wọ́n gbàgbọ́ wọ́n gbà dínsì gbọ́ ẹ̀ àyàwó lọ́wọ́ sọ pé só jarun ẹni tí ó bá ti ṣe súnà onítọ̀wọ́ òsì Islam ẹjẹ́ á máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ kọ́rọ̀ máa kílíà ẹni tí ó bá ti ṣe súnà kò sí ní jama kò sí Islam báwo ló ṣe fẹ́ sí Islam láì ṣe súnà al-Islam huwa súnà wa sunnatu hiya al-Islam fadilul ulama ọ̀làwọ̀ lọ́wọ́ fún àwọn àfa ìsìn ọlọ́run dá wọn lọ́lá ṣùgbọ́n ọlọ́run bá ti fún ọ ní ìmọ̀ ìsìn ọlọ́run ti dá ọ lọ́lá nítorí pé ìwọ ni àwọlé àwọn ànábì ọlọ́run lérí ilẹ̀ tó máa tún ẹ̀rí ilẹ̀ ṣe ọmọ lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ àṣetáni ó sì máa darí àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run Allahu sha'nahu wa ja'alahumullahu warathatal anbiya ọlọ́run bá ti fi yín ṣe àrólé àwọn ànábì ọlọ́run èmi ò rí iṣẹ́ tí èèyàn máa ń ṣe tó kéèyàn ọjà àfáà pèpè sójú ọ̀nà ọlọ́run wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa 'amila salihan wa qala innani minal muslimin ọlọ́run ọba ní kò sẹ́ni kan kò sọ̀rọ̀ kankan tó dáa tó kéèyàn máa pèpè sójú ọ̀nà ọlọ́run ẹni tí sì ń pèpè yìí wa 'amila salihan òun náà ń ṣe é kéde pé kàn ń sọ̀rọ̀ ọ́ dáa lẹ́yìn bọ́bá fẹ́ jà fẹ́sìn iṣẹ́ rẹ̀ ọmọ bá ń tọ́ ń sọ mú bí iṣẹ́ rẹ̀ bá ti yapa sí ń tọ́ ń sọ lọ́dọ̀ àwọn èèyàn ni máa já àfa àmọ́ lọ́dọ̀ ọlọ́run èyí ṣe àfa. innama yakhsha Allaha min ibadil ulama inna akramakum inda Allahi atqakum ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé laysa al-ulama ka ghayri minan nas ọlọ́run ọba ní àwọn àfa àtàwọn tí ò fa ọlọ́run ọba ní ìwé ṣe bákan náà sẹ́yìnpá ti ṣe definition àwọn àfa làwọn tí wọ́n nímọ̀ nípa alukurani àti kíni àti sunna tí wọ́n ṣe ń lò ó kéde pé ní tíláwà ní rẹ̀ tóbi jù àfẹ́ni táwọn èèyàn mọ̀ tá máa ń tẹ̀lé oníjọ kọ́ o ìbílísù kò sẹ́ni tó níjọ tó o èèyàn nílé kéwù wọn kọ́dà àwọn tó ti jáde ń bẹ̀ wọ́n ti tó 100,000 níta fẹ́ lò kọ́ òun ṣé qala Allahu wa qala Rasulu wọ́n ń ṣe kíni ni wọ́n yanjú mbẹ́ kálukú náà máa pé ana sunni ana muslim ṣé gbogbo èèyàn tó ní mùsùlùmí lòun ṣe mùsùlùmí tábà tú palẹ̀ ṣé gbogbo èèyàn tó ní súnà lòun ṣe òun ní súnà lóòótọ́ tábà tú palẹ̀ oṣoògùn awúre onísúnà ni wọn náà oṣoògùn tajà onísúnà ni wọn náà òun fi nǹkan kọ́ òun nǹkan mọ́lẹ̀ oní mùsùlùmí ni ọ́ irú ìsìlámù ò ní ẹ ta ló mú ìsìlámù tí wọ́n ń ṣe wá tọ́pọ̀ ọlọ́run gbọ́ tó nígbà nǹkan mí gbọ́ àwọn ànábì ọlọ́run ọba wa àwọn náà ni àpèjúwe dáadáa fún wa àwọn àfáà ni wọ́n sì rólé wọn ọlọ́run láwọn àfáà tí wọ́n rólé àwọn ànábì ọlọ́run wọn ò jọ ẹnìkankan nínú àwọn èèyàn tó kù qul hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun hada su'alun taqriri ọlọ́run ọba aláàkẹ́sẹ́ pé ń béèrè lọ́wọ́ wa ó ní ìjà àwọn tí ó mọ̀ àtàwọn tó mọ̀ ṣé bákan náà ni wọ́n kẹ́sẹ́ pé ọlọ́run béèrè lọ́wọ́ wa su'alun taqriri ọlọ́run fi yí wa yí pé la yastawun wọn èsì bákan náà they are not equal. wọ́n lọ hálíkọ̀ tó wọ́n lọ ọ̀rọ̀ wá délẹ̀ nínú ẹbí wọ́n ní bàbá kú àwọn tí ọ̀lá hálíkọ̀ ní àásì wọn sẹ́gbẹ̀ẹ́ ilé ẹni tí lọ hálíkọ̀ yìí bo ní ó pé à ń gbé bàbá lọ ìtẹ́ ṣé bákan náà nìrò rí ọ̀wárí ó bímọ ọ̀kan lọ dédé ọ̀kan lọ skul nìkan ọwọ́ jáde láyé ọ̀kan ní ẹja kọ́mọ́síláṣí kọ́mọ́ jẹ́ sàdákàtù járíà fún bàbá wa àbí ìyá wa kí ládàá ọmọ bá bàbá àtìyánu sàárè èkejì sọ pé òun fẹ́ ṣe fìdáhù
òun fẹ́ sòkú òun fẹ́ ṣe patí ṣé bákan náà ni wọ́n wá rí oníyàwó méjì ọ̀kan ń lọlé kéwú ọ̀kan ń lọjà ṣé àwọn ọmọ wọn bákan náà wọ́n rí àwọn bá jòkó wọ́n jòkó lẹ̀ jẹ́mọ́ wọ́n jòkó láàrin ìlú àwọn kan kátírà àwọn ń dáyàn lóhùn. bọ́lá ìsìn bá wá délẹ̀ adìyẹ sẹ̀wọ́n ìdíyàn ọ̀bá mà kéé lẹ̀ má yàn ọ́ wà ní. wọ́kúrọ́ bìsí ni ìlímà ọlọ́run sọ́fà níbi pé má béèrè àlékún owó má béèrè àlékún kankan sá má béèrè àlékún mà torí tó bá ti ní mà ó ti ní gbogbo nǹkan. al-ilmu afdalu matlubin fatalibuhu yanalu dina wa dunya ghayra mun'adimi ọ̀rọ̀ ńlá ni ìtẹ̀yàn máa ń wá láyé èèyàn náà ni mà tó bá ti ní mà ó ti ní gbogbo nǹkan. wajjaha Allahu al-ummata ila ulama'iha ọlọ́run tún wá darí gbogbo àwọn aláìmọ̀ ọlọ́run darí wọn sọ́dọ̀ àwọn onímọ̀ ọlọ́run bá ní ẹfẹ́ mọ̀ mi ẹfẹ́ sìn mi fasalu ala zikiri in kuntum la ta'lamun ọlọ́run bá ní ẹ lè béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ tẹ́yìn ọ̀bá mọ̀ ọlọ́run darí àwọn èèyàn wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ti pọ́n lé ọlọ́run bá ó pàtàkì láwùjọ ọ wá sọ pé káwọn èèyàn ká máa wá sí kíní ká máa wá bọ̀ sàlámù alaykum ẹ dákun afẹ́ kírun báyìí láti kí ni ìdájọ́ ẹ̀ afẹ́ gbà àwẹ̀ báyìí láti gbà kí ni ìdájọ́ ẹ̀ à ń lọ Mákà bó láti ṣe afẹ́ yọ kàkà bó láti yọ ẹ dákun ìyàwó mi ayédọ̀ rẹ̀ ó ti lé ọjọ́ 5 ọjọ́ 6 bó ní ọ̀yanjú ẹ̀ wọ́n pè fóònù rẹ̀ Allahu akbar ọyẹ kọ́ pọ́n rẹ̀ lé ọlọ́run pàtàkì rẹ̀ láwùjọ bí ìbá ti nímọ̀ ọlọ́run ti pàtàkì ẹ̀ ọlọ́run bá ní ẹ lọ lè bá wọn tí wọ́n mọ̀ ọlọ́run wá sọ fáwọn tá a mọ̀ náà pé ká má jòkó tẹ̀tẹ̀rẹ̀ ká máa lọ lè wá mímọ̀ ká máa béèrè kò kéwú kò béèrè ẹ́ ọlọ́run sọ níbẹ̀ wọ́n máa ń wí kíní kan wọ́n ní kò kéwú kò béèrè ẹ́ aláìmọ̀kan ọlọ́run ní máa lè béèrè kò béèrè bóòlù ó sọ wá rí ọ ní ọlọ́run àfa àti kéwò kan bá ti díjú mọ́ lọ́wọ́ kọ́mọ́ mọ̀ fọpọlọ gbé o tí wọ́n ti béèrè ọ̀rọ̀ ẹ̀sìn kan lọ́wọ́ rẹ̀ tó bá ti díjú mọ́ fọpọlọ gbé o ọlọ́ lè béèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ kán lè ṣe kí ni kán lè ṣàlàyé fún ọ kọ́mọ́ mọ̀ fi tọ̀fọ̀ gbẹ́ nítorí pé bá a ṣe nídìí atẹ́gùn lójúmọ́ tọ́lẹ́ pé tàbá atẹ́gùn wa àgbádùn bẹ́ẹ̀ náà la nídìí ìmọ̀ ní jojoojúmọ́ lérí ọ̀rọ̀ ẹ̀sìn wa. Al-ulamaa'u àwọn àfẹ́sẹ̀ tá a wá wí yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yu'jaruna mithla ujuri man ta'allama minhum ibi ọlọ́run ọba Allah ṣe wọ́n lórí ìrédé láwọn àfẹ́sẹ̀ òun náà ní pé gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń kọ́ kéwú tí wọ́n ń ṣe wáàsí fún tí wọ́n ń fi ìmọ̀ tí wọ́n mọ̀ wọ́n gbogbo àtàwọn ènìyàn bá ń ṣiṣẹ́ lérí tí wọ́n kọ́ lọ́dọ̀ àwọn àfáà yẹn wọ́n sì máa fún àwọn àfáà ní dèdè ládá tí ẹni tí wọ́n ṣe wáàsí fún tí ó gbà lérí wáàsí tí wọ́n ṣe fún àfáà kọ́ ọmọ kéwú àbí ọwọ́ akọ́ wọn ní kéwú gbogbo àtọ́ yóò tọ̀ wọ́n ọkọ́ ní bí ó ṣe màlúwàlá ṣe ọwọ́ á lo 80 years láyé dojoojúmọ́ tí wọ́n ti ń ṣàlùwàlá dèdè ládá tẹ̀yẹ̀ máa ń gbà lérí àlùwàlá wọ́n máa fún ẹni tó kọ́ lálùwàlá wọ́n kọ́ yàn bí ẹ ṣe ń kírun ó tọ̀ wọ́n á màrún kí ìbá lo 120 years láyé dojoojúmọ́ tí wọ́n ti ń kírun tán dèdè ládá tí ó gbà lérí ìrun wọ́n sì máa kọ sínú fáìlì ẹ̀ oríire olówó tó kéèyàn jàfà tọwọ́ bí ma kalẹ̀ ọkà bí mi gúbi kalẹ̀ kò sá àfa nu àwọn ọmọ rẹ̀ àfa mi gan òun gan fún rẹ̀ ó bí mi gúbi kò sọmọdé òjò ogun síra rẹ̀ ó ní ká máa wáyé lọ ká máa wáyé ta ló sọ fún yín pé kò sáyé nídìí mà bẹ́ẹ̀ bá ti mọ ọlọ́run kí ló dúkù jàmá. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ mójútó ara yín kẹ́yìn náà dà fà kẹ́ ẹ lè bọ́ kúrò nínú okùn ẹrú wọ́n máa mú yín lẹ́rú tàbá kéwú èyí ń sọ lárúbá fatafata ọ̀kan ní ọ̀nà ọ̀dọ̀ wa ń bẹ̀ wọn ló bá pàdé àfa yìí lójú ọ̀nà àwọn àfa àti máa ń gbé ìpèsè káàkiri yẹn ni bùrọ̀dà yẹn ò kéwú ló bá sọ fún àfa pé ìtẹ̀síṣe yẹn ṣíríkì ni o àfa ní ṣíríkì báwo ó ní ọlọ́wọ́n bá ní lẹ́yìn ní aṣálákítà la yahbatanna amaluka àfa yẹn mú ẹ̀rí wá àfa tí ò kéwú yẹn wọ́n sọ ní Yorùbá
àbá tó ké ọba sọ lárúbáwá padà ó ní ọlọ́run bá sọ fún ànábì pé tó bá ṣe bọ gbogbo iṣẹ́ rẹ ní ó bàjẹ́ àbá tó ké wọ́n sọ fún ẹni tí ò kéwú pé torí pé ìsọkúsọ ló ń ṣe kíni ló ń sọ sẹ́mi ni wọ́n ń bá wí. sọ̀rọ̀ kó ti yí mọ́lẹ̀ wípé táà ìyẹn ìlmùkátàb àdéhùn ti délé ayé jama ó ní táà ìyẹn ó là nẹ́bì ni wọ́n ń dájú kọ kìí sòun lẹ́yìn náà ṣìlákìtà táà yù lẹ́yìn àbàtọ́ ní àmàlùkà tó bá iṣẹ́ bọ iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ ànẹ́bì lọ́lọ́run ti dájú kọ lóòótọ́ àmọ́ tí ogun tọ́lọ́run bá ń sin sọ fún ànẹ́bì kọ́ mọ́dé bẹ́ẹ̀ ọlọ́run bá wa náà sọ̀rọ̀ ní abẹ́rẹ́. sábà pé wọ́n ti wí ní brọ́dà ọlọ́mọ yìí tó ṣe mọ́ ó lè wọlé géwù ní tó bá ti wọlé géwù ipá ọ̀tá ò ní ká o àwọn adánilọ́nà nínú àwọn àfáà ìsùn ọ̀pọ̀ lílé ayé tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa sọ lárúbáwá tẹ́rù pé jọ́nà ni wọ́n wà kọ́lọ́mọ́sà sọ wa níbi aburú wọn Ànábì ní man da'a ila huda Ànábì lẹ́ni tí máa ń pèpè sí ojú ọ̀nà Ọlọ́run kana lahu min al-ajri mithlu ujuri man tabi'ahu dèdè ládá tí ẹni tí ń tẹ̀lé dèdè ládá tí ó gbà dèdè ládá yẹn láfọn àfáà yẹn láfọn ẹni tí ń pèpè yẹn la yanqusu dhalika min ujurihim shay'a ládá ẹni tí ó ṣiṣẹ́ eré náà ò ní dínkù ẹ mọ̀ nígbà téèyàn síyàn lẹ́nu nínú àwẹ̀ tá Ànábì ní ẹni bá ti síyàn lẹ́nu dèdè ládá táàfù gbogbo ẹni tó jẹ sínú ní láṣẹ kínní láàfẹ ẹni tó síyàn lẹ́nu bẹ́ẹ̀ náà ni kéèyàn ọjà àfàkọ́ máa pèpè sójú ọ̀nà Ọlọ́run ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin wúmu wa ẹ lè kéwú ẹ lè wọlé kéwú ẹjọ́ ti tó òfófó ti tó ọ̀rọ̀ ọlọ́rọ̀ ti tó adébùkátà sí yín kẹ́ ẹ lè wọlé kéwú ẹ̀yin àbú ẹ dálé kéwú lẹ̀ wá àwọn obìnrin tó bá mọ kéwú kọ̀ọ̀yàn kí wọ́n dálé mọ́dásà tó nìsa ìyá àsìkò tí wọ́n bá ráyè ẹni wọ́n máa lọ kí wọ́n máa lọ lè kéwú káwọn náà dá àfà káhá kóra nǹkan mọ lóga àròbíyà ká máa dá àwọn obìnrin ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́ àdáwò máa ń bá àfà àti máa ń kó obìnrin lẹ́kọ̀ọ́ tí ó bá rọra àdáwò máa ń bá torí èèyàn ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nígbà míì àwọn máa ń gbọ́ àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ látara kí ọkùnrin kọ́ máa kọ́ àwọn obìnrin tó ti bàlágà wọ́n máa kọ́ wọn ní Kùránì wọ́n máa kọ́ wọn ní àdìsí wọ́n máa kọ́ wọn lóga àròbíyà wọ́n máa tẹ̀lé jẹgbẹjẹgbẹ káàkiri stars. ẹjẹ́ àwọn obìnrin ẹjí wọ́n lọ lè dàfà Ànábì ní ni'ma nisa'ul ansar Ànábì ní mandala àwọn obìnrin Madina lam yamna'uhunna al-haya an yatafaqqahna fi ddin Ànábì ní ìtìjú ò mú àwọn obìnrin yẹn débi ká máa lọ lè kéwú gbogbo wọn ni wọ́n máa ń wá gbọ́yé ẹ̀sìn lọ́dọ̀ àwọn obìnrin tó bá nímọ̀ jù wọ́n lọ tí wọ́n máa lọ lè kéwú. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa bọ́dọ̀ bá wá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn nǹkan tá a mójútó òun náà ni bó o láṣẹ dàáfà tá a fi máa gbà ládàá wọ́n ní kódà kìí ṣègbà téèyàn wà láyé nìkan ni wọ́n máa jẹ ẹ̀san pé ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní al-ulama'u ma'jurun hatta fi kuburihim wọ́n ní tí wọ́n bá gbé àfà sínú sàárè àfà tó jíṣẹ́ Ọlọ́run pẹ̀lú ikhlas pẹ̀lú mutaba'atu rasulillahi sallallahu alayhi wa sallam Ànábì ní idha mata ibnu adama inqata'a anhu 'amaluhu Ànábì ní gbé ọmọ èèyàn tó bá ti jáde láyé gbogbo iṣẹ́ tó lè dá ṣe fúnra rẹ̀ kò séyìí tí yóò lè ṣe mọ́ torí pé ẹ̀mí tá a máa fi ń ṣiṣẹ́ ẹ̀mí yẹn ti bọ́. Ànábì ní illa min thalath nǹkan mẹ́ta ló kù tí èèyàn lè ṣe lé ayé tó jẹ́ pé nínú sàárè èèyàn sì tún máa gba ládàá bígbà téèyàn wà lé ayé wọ́n máa fún yàn ní ládàá bígbà téèyàn wà láyé. Ànábì ní sadaqatin jariyah òun ni kéèyàn ó ṣe continuous charity ọkọ̀ mọ́ṣáláṣí ọgbẹ́ kànga fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àbí fún rẹ̀ ládàá máa bá ọ nínú sàárè táwọn yẹn bá ti ń bomi ń bẹ̀. àwọn ilimin yuntafa'u bi abẹ́ni tọ́kọ̀ yàn ní mẹ́sìn ẹni tọ́kọ̀ ní mẹ́sìn yìí tó ń wá ń lò ó wọ́n ní ìmọ̀ yìí bí ń ṣe ń lò yẹn wọ́n sì máa ń fún ẹni yẹn ní ládàá nínú sàárè kò sì sí láyé má. kí ló wá tó
bàbá wà ní kọ́mpìnì kan sìn tó bá ti kó ń bẹ̀ gbogbo àwọn tó so lóore tó bá ti ń rówó wọ́n máa dáná ni kò sẹ́nìkan tí ó fowó ránṣẹ́ sí ọ nínú sàárè kò sẹ́nìkan tí ó wà fún ọ ní àwọ́ọ̀dì nínú sàárè àmọ́ tó bá jẹ́ ní tí kọ̀yàn ní mẹ̀sìn wọ́n ní ọmọ àgbà aládá nínú sàárè òṣìṣẹ́ láyé mọ́ kí ló wá dé tà ní mójútó kájà fà ká lè kéwú ká mójútó ìmọ̀ ẹ̀sìn. awwaladi salih yad'u lahu àbọ̀mọdé adájọ́ fi ilẹ̀ tí ń ṣàdúrà fún yàn ọmọ tádùá rẹ̀ ó gbà lérí yàn lọ́mọ tó jà fà ọmọ rẹ̀ tí ò já fà tí ò mọ Ọlọ́run tó bá ti jáde láyé kò wúlò fún ọmọ lábala kó fún ọ lówó kó tọ́jú ẹ kò tún wúlò fún ọmọ lábala kó ṣàdúrà fún ọ nítorí pé kì í ṣàfà. ẹni tí ọba kọ́ ọmọ rẹ̀ ń kéwú yóò lùsì láyé yóò tún lùsì lọ́run. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mautul ulama zulma fil bilad ànábì jí ó yẹ wáyé pé òkùnkùn ní ikú àfà láwùjọ wọ́n ní àfà kan tó mọ kùránì ó kú àfà tó mọ àdìsí ó kú umu kan tí ń kọ́ ọ̀yàn ní kùránì wọ́n lọ jáde láyé sísítà kan tí ń kọ́ ọ̀yàn ládìsí wọ́n lọ kú òkùnkùn ní àdáwò ní musiba ni anabi sallallahu alaihi wasallam anabi ni inna allaha la yaqbidu al-ilma intiza'a yanzi'uhu min al-ibad anabi lọ́lọ́wọ́ ọba ò ní mú ìmọ̀ kó ní igbá àyà àwọn àfa kí gbogbo àfa ọkàn jí kán sì gbàgbé tí wọ́n ké kílẹ̀ yọmọ náà ti àdísì ma kílẹ̀ yọmọ náà ti kùránì ma anabi lọ́lọ́wọ́ ní ṣe bẹ́ẹ̀ walakin yaqbidu al-ilma ọlọ́wọ́ ọba máa ń gba ìmọ̀ bi qabdi al-ulama pẹ̀lú kọ́pà kan nínú àwọn àfa àdúgbò tọ́jà àfa súnà àfẹ́sẹ̀ bọ́lọ̀ bá ti pa ọlọ́run ti gbà mọ̀ kó ládùúgbò yẹn. ata idha lam yubqi alima tọ́wá gbogbo àwọn àfáàyàn bá wá kú tán tọ́wá jẹ́ pé àwọn tó kù wọn ò ní mà ittakhadha an-nasu ru'usan juhala àwọn aláìmọ̀ kan tí wọ́n ń pera wọn láàfáà ni làwọn yóò máa wá tẹ̀lé fàṣú ìlú wọn máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn fa'aftau bighairi ilm àwọn ilé yóò máa fọpọlọ ọpọlọ egun erí wọn máa fi dáhùn ẹ̀sìn fàdọ́lù àdọ́lù àwọn ènìyàn ti sọnù wọ́n tún wá sọ àwọn èèyàn nù. tí ọba ti sáfà láwùjọ mọ́ àwọn tí wọ́n máa sọ èèyàn nù ló ṣe kí ni ìlókù ló ṣe jẹ́ pé ikú yìí sì ní oyè ọlọ́run ọ̀dàgbàfẹ́ nìkan kò sẹ́ni tí ò ní ikú níjọ́ tá a kú là mà kọ́lọ̀ mọ́ ti gbẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa nísìn. ló ṣe jẹ́ pé ẹ máa rò ó ipe ṣáàṣù lágbájá ṣéèkù lágbájá ìmáàmù lágbájá tí wọ́n ń bẹ ní ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ń gbò lamọ̀ tí wọ́n kú ẹjẹ́ àgbìyànjú ká dá àwọn ọmọ sílé kéwú kí wọ́n pọ̀ rẹpẹtẹ o báwọn kan bá ṣe ti kú àwọn kan mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ bá ṣe lọ nítorí pé tí ọba sáwọn àfáà láyé mọ́ òkùnkùn ni nílùú ìlú ọmọ dàrú ọ̀kan náà àwọn sálàmù sọ́ọ̀lẹ̀ ó ní ba'da tawfiqillah ó ní lẹ́yìn kòńgẹ́ ọlọ́run thumma juhudul ulama lẹ́yìn náà ni ìgbìyànjú àwọn àfẹ́sìn tí wọ́n ń ṣe dáwà tí wọ́n ń pè àwọn èèyàn tí wọ́n ń bọ́ kàn sọ̀rọ̀ tí wọ́n ń bọ́ pọlọ́ sọ̀rọ̀ ó ní tí èèbá ṣàánú ọlọ́run àti ìgbìyànjú àwọn àfẹ́ǹsì tí wọ́n ń ṣe wá sí gidi lasara an-nasu mithla al-baha'im àwọn èèyàn wọn ò bá máa rìn bí ẹranko ṣe rìn lérí ilẹ̀ ni àwọn èèyàn ò bá máa rìn bí kíni bí ẹranko gbogbo àti àjòkólẹ̀ gbogbo àti ṣe bídíà rí sẹ́mọ̀ bí láìfò wá ṣe rí gbà ó. ẹ máa gbọ́ àwọn béèrè oríṣiríṣi nírọ̀lẹ́ àná ẹnìkan tó ń béèrè lọ́wọ́ mi ipe ẹni tó ti ṣàṣìṣe báyìí nínú ayé rẹ̀ tó ṣe wá rí súnà bóun ni ó ṣe mo ní afallahu amma salaf ní tó bá ti kọjá ọlọ́run ti gbàgbé at-taibu mina dhanbi kama la dhanba lahu ẹni ó bá túbọ̀ kó omi ẹ̀ṣẹ̀ kan tí ò ṣe mọ́ ọlọ́run pa yìí tó ti ṣe rẹ̀ innal hasanati yudhibuna sayyi'at ọlọ́run bá ní gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rẹ̀ gbogbo èyí tó ti ṣe sẹ́yìn tí ọba ṣe má èyí tí ń ṣe èèyàn yóò máa pa èyí tó ti ṣe rẹ
wọn lọ́mọ ìyá búrọ́dà wọ́n sunkún lé jókòó lẹ́ ọlọ́run ti fẹ́rí jìn ọ́ ebó ti ṣe mọ́ ṣé bí àwọn àfáà kan ni wọ́n ṣe wá ṣe fún wa tí gbogbo wa tára wa fi balẹ̀ báyìí ṣé báyìí la rí lánàá ló ṣe pé ẹlòmíì kan tí ò tí tán lára rẹ̀ tán tó bá hàndù ọ̀rọ̀ dáwà báyìí tí máa ń bá wọn yẹn sọ̀rọ̀ wọn ni àfa mọ̀ mú báwọn nígbà tẹ wà ní gáréjì tẹ́ ń gbowó ó ti dà fáǹsì a ní mo ní fọ́ lẹ́nu ni títí sábì bá yọ nǹkan mí sí yẹn báyìí tọkànlá yọ díẹ̀ fọ́kọ ẹ̀ òun ọ̀gbádùn bọ́n ṣe wà yìí ìkíní kan ti sòun rí o yóò wá tuntun dàrú pé nìkọ́ ọ̀bùjàlẹ̀ báàbù lọ́wọ́ wà ní ojú yìí pẹ̀lú tàájùdì àti kìámù lélẹ̀ àti dùwà táǹkì ká tó máa wá sọ irú àwọn ọ̀rọ̀ burúkú báyìí ó sì ṣẹ́kù díẹ̀díẹ̀ ló ti jẹ́ pé a máa mọ́lẹ́jì ara wa ni a máa pẹ́ra wa sí àkíyèsí dáwùdù ulama azimu fil mujtama láwùjọ ọmọ èèyàn wọ́n ní ipa àwọn àfọ òkèrè láwùjọ ó yẹ kí ìjọba kó máa gbìyànjú láti máa dálé kéwúlẹ̀ tí wọ́n máa kó àwọn àfáà súnà síbẹ̀ tí wọ́n máa kó àwọn èèyàn ní kéwú káwọn ènìyàn ó lè bá máa kó àwọn aráàlú ní kéwú kí kíráìmù kó lè bá ṣe kí ni kó lè bá reduce. tí ó bá sí dáwọ́ àwọn àfáà súnà lẹ́yìn tawfikillah bóò ní ìgboro ọba ṣe rí aláwàtà àjòkólẹ̀ igan ara wọ balẹ̀ báyìí ọwọ́ kọ́lá láwọ̀ kọ́lá rasul lọ́ba ẹni kọ̀ọ̀kan wa. ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ipa wọn ní kò kéré wọn ní kọ́dọ̀ azarahumullah ọlọ́run tún wá ọ wá kì wọ́n nílọ̀ ọlọ́run bá àlá ọ dẹ́rù bá wọn àfà ọlọ́run bá àlá azara Allahu al-ulamaha ọlọ́run bá àlá ó kì wọ́n lọ pé ẹ̀yin àfà innal ladhina yaktumuna ma anzalna minal bayyinat ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ń fi tí wọ́n mọ̀ pamọ́ nínú àwọn ìtàsọ̀kalẹ̀ tó sì ti yé ta ṣàlàyé wàlúhùdà àwọn ìmọ̀nà táwọn ọlọ́run fi sínú Kùránì fáráyé àwọn tó bá mọ̀ tí wọ́n fi ń pamọ́ mímbà ni má bayyanahu linnasi fil kitab lẹ́yìn ìgbà tó ti kílà nínú Al-Kùránì àti súnà wọ́n wá fi pamọ́ wọn ò fẹ́ sọ fáráyé bóyá nítorí ẹ̀rù ń bà wọ́n àbí nítorí pé wọ́n ń wá owó àbí nítorí pé wọ́n ń wá ọlá àbí nítorí pé wọ́n ń wá ipò àbí nítorí pé wọ́n fẹ́ káwọn èèyàn sàwọn lẹ́nu wọn ò wá sọ òdodo nínú Kùránì fáwọn èèyàn ulaika yal'anuhumullah ọlọ́run ọba ni mo ti ṣépèlé wọn gbogbo àwọn afáàyàn ọlọ́run ni mo ṣépèlé wọn wa yal'anuhumul la'inun gbogbo àwọn èèyàn náà padà ṣépèlé wọn. ẹni tó mú òdodo tí ọ̀sọ́ fún ọ tó fi kó sínú páńpẹ́ tó sì pè ọ́ ra rẹ̀ láàfáà fún ọ níjẹ́ ọba dòdòdó kí lọ́ọ́ máa ṣe fún ọmọ ṣépèlé ni. gbogbo àwọn tó mọ̀ tí wọ́n fi ń pamọ́ ọlọ́run lẹ́ni èpè ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ẹni èpè ni wọ́n láyé bí wọn ò ṣépèlé wọn láàárọ̀ wọn ò ṣépèlé wọn lọ́sàn bí wọn ò ṣépèlé wọn lọ́sàn wọn ò ṣépèlé wọn lálẹ́ láàfin bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọ ṣe wá lé àáfàá tí èlé sọ òdodo wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe rí ni oníwò lè sọ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ọ̀ wá sọ ó ti wá dàgbà ńgbà náà ọ̀ wá kàbùkù. Suratul Baqara àyà 159 lọ́lọ́run ti ń jágbe máwọn tó bá nímọ̀ wípé ìmọ̀ ti di ọ̀ràn ní ọrùn yín o. Wa min masuliyatihim nínú àwọn responsibilities àwọn àlùfáà àwọn iṣẹ́ tá a gbé kọ́ ọlọ́run kọ́ mọ́ bá a dẹ́ ní ìpè tọmọgbọ́lọ́run ti pè ọ́ ní ọ̀rẹ́ òun tẹ́lẹ̀ àbí al-ulama'u warathatul anbiya lẹ́yìn àwọn anábì ọlọ́run wọ́n ló kù tẹ́lẹ̀ àbí ẹ wo kò tọ́lọ́run gbé ọ sí ọlọ́run àwọn anábì rẹ̀ àbí lẹ́yìn náà lọ́kàn wọ shahida Allahu annahu la ilaha illa hu wal malaika wa ulul ilm lẹ́yìn màláìka lọ́kàn wọ ẹ̀dákun ipò wo ló tó yẹn láyé ipò tí ò ṣe é fowó rà nítorí pé onímọ̀ lásán ìmẹ̀sìn ọlọ́run sì gbé ọ sípò dọ̀rẹ́ ó ti dọ̀rẹ́ ọlọ́run àwọn àfáà lọ̀rẹ́ ọlọ́run mọ́ni adali waliyya faqad azantuhu bil harb ọlọ́run láwọn wòlíì mi ẹni bá ń bá wọn jà èmi ọlọ́run ní bàjà nígbà tó ti mọ̀ tó ti súnmọ́ lọ́run ọlọ́run wá sọ fún ọ pé bọ́ọ̀ bá sọ ọ́ mọ́ bọ́ọ̀ bá sọ ń tọ́ mọ̀mọ́ tó ń fi pamọ́ ọ́ gbèpè òun lòun sì ṣépè lé ọ àwọn ẹ̀dá náà padà ṣe ìpele ọ tó ká lè bá dọ̀rọ̀ ọ̀rẹ́ ọlọ́run
kálíbà jìnnà sẹ́ni tọ́lọ́wọ́n bá aláwọ̀ lánà áàdìhì ìyàlẹ̀ mọ̀sẹ̀lìyà àwọn nǹkan tán ní káwàfà ká máa ṣe lérí ilẹ̀ alákọ̀ọ́kọ́ garisul aqidati salima wayal imanu billahi wahdahu la sharika la aqida al-iman ká máa gbé imani sẹ́mi àwọn èèyàn ojúṣe àwọn àfáà nìyẹn o káwọn àfáà ọmọ dẹ́rù ọlọ́run ọba bá àwọn èèyàn táwọn yẹn bá ti bẹ̀rù ọlọ́run ò ní bẹ̀rù ayé mọ́ ọmọ ya báwọn yẹn bá ti bẹ̀rù ọlọ́run ò ní bẹ̀rù kíni mọ́ wọn ò ní bẹ̀rù ayé mọ́ ọlọ́run fi ní walaqad ba'athna fi kulli ummatin rasula an ibudu Allaha wajtanibu at-taghut àwọn anábì ọlọ́run ọba ariwo tí wọ́n pa ni pé ọlọ́run nìkan ni ẹ gbàgbọ́ ọlọ́run nìkan ni ẹ gbàgbọ́ ẹ má gba nǹkan mí gbọ́ mọ́ anábì Nuhu alayhi salatu wa salam ó sì lọ lè bá àwọn ìjọ rẹ̀ nígbà tó sàlàyé fún wọn ó ní faqultu istaghfiru rabbakum innahu kana ghaffara ó ní wọ́n ọlọ́run mọ́ sọ fún wọn ọlọ́run lèmi náà mọ́ innahu kana ghaffara mọ́ sọ fún wọn yìí pé ọlọ́run ọba aláwọ̀ foríjì yìí tẹ́ ẹ bá ti wá foríjì ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ń ṣẹ̀ wa huwa shirku billahi ta'ala wọ́n ní àwọn ère tí wọ́n ń bọ wọ́n sì ní àwọn èṣù tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń sìn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ní ṣíríkì ni. Ànábì Nuhu ni mo sọ fún wọn pé ẹ máa wá foríjì gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣe èyí ọlọ́run ṣe tán ẹ bá sì ti wá foríjì ìrìsí lè sàmà alaykum mídìrara ọlọ́run ọba aláwọ̀ á mú wá látòkè sánmọ̀ fún yín àwọn òjò alálàáfíà wa yumdidkum bi amwal ọlọ́run ọba ó sì náà fún yín ẹ̀rọ owó ná amwal owó ní jẹ́bẹ̀ lẹ́yìn ọmọ náà kàtàkọ́ rí mi Ànábì Nuhu ni ọlọ́run ṣe fún yín wa banin ọlọ́run fún yín láwọn ọmọ dáadáa àwọn ọmọ tẹ́ máa rí tí ni yọ́ máa ṣe kí ni tí ni yọ́ máa dùn wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara ọlọ́run fún yín ní àwọn oko tó dáa tẹ́ wọnú oko náà báyìí tí ni yọ́ máa dùn tí àwọn odò ọmọ sàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n bá yí padà ńkọ́ tí wọ́n bá túbá ńkọ́ kí ni ọlọ́run ṣe fún wọn ìdàkejì gbogbo tá a kà á lẹ̀ yìí ni alákọ̀ọ́kọ́ ọlọ́run mú òjò dúró lẹ́yìn náà ọlọ́run wọn ta wọ́n lọ́sì lẹ́yìn náà ọlọ́run fún wọn láwọn ọmọ rádá lẹ́yìn náà wọ́n dénú oko wọn báyìí wọ́n bù ẹkún ló wà níbi ẹbọ ó sunkún bàbá rẹ ti ní ògùn bẹ yẹn yóò padà sunkún ìtí ń wá yẹn tó fi pọ́ lọ́ǹtì yẹn kò ní padà rí bọ́lọ̀ ń bá fún un láàárọ̀ yóò padà gbà lọ́sàn-án bọ́lọ̀ ń gbà lọ́sàn-án kò ní kalẹ̀ tọ́lọ́ làwọn bá padà jí ó yé pé òun nìkan ni Allah. ìtumọ̀ ẹni pé ẹni bá ti fẹ́ bọ́ọ̀lẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ni ọlọ́run máa ṣe fún jama yóò máa kẹ́ ní kẹta yé yóò tún máa fi sálì janna lọ́rùn innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula ọlọ́run láwọn tí mo kọ́lì janna kalẹ̀ fún àwọn tó amanu ni o àwọn tó nígbàgbọ́ àwọn àfà bó o láti fẹ́ mójútó yẹn láwùjọ wa nítorí pé tí ó bá sí imán oyè òsì ọmọ tàwa tá a bá mójútó imán ẹkọ́nọ́mì ọmọ dàrú òjò ní rọ̀ dáadáa lẹ́yìn náà àwọn ọmọ rádaràdá lámàbí tá a bá mójútó àkídàtú sẹlímà. àwọn afáà mélòó ni wọ́n ń pèpè síbi la ilaha illallah tá a sọ yìí ipò kọ̀sọ́ba tá a sìn lẹ́yìn ọlọ́run kọ̀sọ́ba tá a bẹ̀ lẹ́yìn ọlọ́run kọ̀sọ́ba tá a pè lẹ́yìn ọlọ́run kọ̀sọ́ba tá a máa ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run kò sí tá a fi ń sọ́ra àfọ ọlọ́run kò sí tá a máa fi ń wá ìrànlọ́wọ́ àfọ ọlọ́run bàbá ń wówó kásàdúà bàbá ń wàsọ kásàdúà bí bàbá mú wa kálàgbó bàbá ní malaria kásí kínní kálò paracetamol ilé géwulẹ̀ Yorùbá táwa wà yìí jẹ́ máa àwọn àfáà tí wọ́n jáde ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ léke wọ́n mọ̀ ẹ̀tọ́ láàrin paracetamol àti pàró ẹbọ àbí paracetamol ńkọ́ Islam ẹ̀sán ní Islam tọ́lá Ànábì ní tadawaw ibadallah. Ànábì ní máa ń wọra ẹ̀rọ ọ̀tọ́ rẹ̀ yìí ẹlòmùn sọ́wọ́ fàyín náà láhà lẹ́nu ẹ̀dáadáa ọlọ́run fàánù kankan sí ilẹ̀ níta wọ́n tà lọ́wọ́ ṣùgbọ́n
àlẹ́bí ní àgbọ̀lọ̀ fi ìwòsàn rẹ̀ sí ilẹ̀ kòrónà ìjọba ìwòsàn rẹ̀ sí ilẹ̀ wọ́n ti rí kò sí àrùn kan ọlọ́wọ́ padà fún àti tọ́ba fẹ́ bínú sáyé yóò bínú tọ́ba bínú yóò lóun wá sí sòrò kòrónà virus yẹn kòkòrò tí ò ṣe ojú rí ó sì ní ayé ìsìn ọlọ́wọ́ bá aláàtọ̀ wá dá kòkòrò yẹn bóòlù sí wá tó ọmọ ìyá alámùtò ló dára bí ká ìlú àbò ọlọ́wọ́ àwọn ọmọ ogun wípọ̀ ẹ̀ẹ̀mọ́ iye wọn ọkàn nínú wọn ní corona virus. àwọn tí wọ́n ń bọ́ọ̀bù tẹ́lẹ̀ pé ó rí jákujáku yìí pé kò smart kò fine lúkì rẹ̀ ò dáa wọ́n lásọ wọ́n ní gbogbo èyí táwọn náà ń dàbòrà dàbòjú yẹn wọ́n ló ti sú àwọn pé ayé àwọn ṣe ti fẹ́ bàjẹ́ ó ti sú àwọn wọ́sàn yẹ kán lè bá làkó níbi àrùn ẹlẹ́hàá ń wọ́ tiẹ̀ kó lè bá làkó nínú ìbínú ọlọ́run. ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa àkídà yìí ká lè mójútó iṣẹ́ àwọn ànábì ọlọ́run yẹn o kò sí ọ̀kan náà àwọn ànábì ọlọ́run ọba tó ní pípé lọ́bí tawhid àwọn ìmáàmù wa ní jimá wá àṣẹ tawhid rẹ̀ kán máa ń ṣe jù tó lóun nípìnlẹ̀ ọdún mẹ́wàá lànàbí fi sọ̀rọ̀ la ilaha illallah nílùú Mẹ́kà wọn ò kírun wọn gba àwẹ̀ wọn ò yọ sàká wọn lọ hajj wọn ò kírun wọn ò gba àwẹ̀ wọn ò yọ sàká wọn lọ hajj bẹ́ẹ̀ lè bá ti gba Islam ànábì àní òní de pàrọ̀ mọ́ òní dòńdè mọ́ òní sógun mọ́ òní sin èṣù mọ́ òní ṣẹbọ mọ́ ọdún àjọbọ òsà àdàbọ òní ọdún mẹ́wàá tí wàá fà á ti lọ́dún méjì tó fi ń bínú. ọdún mẹ́wàá lẹ́yìn ọdún kẹwàá ni wọ́n ṣe wá ní kó wá gbàrún wá wọ́n ṣe wá gbàrún wọn wá kírun fọdún mẹ́ta lẹ́yìn ọdún mẹ́ta yẹn ni wọ́n tún wá lé wọn lọ Mádínà pé àwọn ò fẹ́ rí wọn mọ́ kí ni wọ́n lé wọn fún wọn ò lé wọn torí ìwà ànábì níwà wọ́n lé wọn torí kí ni la ilaha illallah ìgbàgbọ́ nínú Ọlọ́run kí ni wọ́n pè ní ìgbàgbọ́ náà òun náà ní kó gbà nínú ọkàn rẹ bọ́kàn lọ Ọlọ́run ọba yìí nìkan náà lọ́ba tá a sì máa ń sìn kò sí lẹ́ni tó lẹ́tọ̀ọ́ sẹ́sìn yẹn lẹ́yìn Ọlọ́run tọ́ba wa ní ṣòro iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló ti máa wá ràn lọ́wọ́ àwọn àfáà tí wọ́n ń sọ̀gùn fáwọn èèyàn wọ́n sọ àwọn èèyàn lórí ibú ni àwọn tí wọ́n ń sọ̀gùn ẹbọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń pèpè sójú ọ̀nà Islam lẹ́nìí ẹ bá lè bá wọn lépa ẹni sọ̀rọ̀ yóò ní kò lè wá eré kíní wá lọ lè wá àwo sóbí ẹyin òróró lọ lè wá atare lọ lè wá abẹ́rẹ́ ẹyin gbónágbé àwọ̀ gàlà eréṣiríṣi àwọn nǹkan wọ́nranwọ̀nran jàǹká àwọ̀ yẹn ni ó kà á lẹ̀ rẹpẹtẹ oníṣẹ́ ìwọ ni wàràsátù là ń bìyà tí ìwọ yìí ni warasatul anbiya wọn náà rò ó dáadáa pẹ̀lú bó ṣe ṣe bí abìjà yìí sí wọn ni warasatul anbiya sáwọn ànábì Ọlọ́run ọba ní ń jẹ́wé ní ń jẹ́gbò tí wọ́n fi yanjú ìṣòro ọ̀tá ńlé wa àrówó náà ànábì Ọlọ́run ò ní sèyìn rẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn mọ̀ṣúlìyàt al-ulama ta'limu an-nas fiqh al-ibadat gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ló dàrú nílẹ̀ Yorùbá àwọn àfọ́ mójútó ká máa dálé kéwúlẹ̀ kí wọ́n máa ṣèdánilẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí ká máa ṣèdánilẹ́kọ̀ọ́ lóṣooṣù daurat muhadarat mutamarat conference ẹ pé àwọn àfáàfáàfáàfáà lù ú tọrọ ò tí ì yé ẹ pé àwọn náà conference ni ẹ pé ẹ bá ní wọ́n wá lé gómìnà ní wá ẹ bá yẹ kẹ́ ẹ tún kọ orúkọ rẹ̀ ṣé dàgbà rẹ̀ gan pé àwọn bàbá wa chief máa àwọn ni wọ́n làgà yìí o àwọn bàbá wa ní àwọn bàbá ní dmi àwọn ni wọ́n ní àga ọkàn wọn o conference ní ẹ pé fún ẹ bá ní wá kéwù kò ní wá o ẹ wà kó tíra síwájú ẹ tó tíra àfa súnà wà mú tíra yọ máa wá kà àbá kà tá a ní tó kílẹ̀ yín náà rí sí. àwa àfa àtọ́rọ̀ ti yé àwa la ti jí kọlọmọjà wa náà ó tún sùn mọ́ àfi ká máa jí àwọn tí wọ́n sùn nítorí pé tá a bá jí wọn tọ́ba ilé jí bó ṣe jí yẹn gbogbo ń tá a ṣe oyè láti ọdún kan ìṣẹ́jú kan ní ó fi bàjẹ́ inú mi dùn gbà mo débi tí wọ́n ní bàbá ìmáàmù wa wọ́n wà ń bí lánàá àwọn àgbà dáadáa nìyẹn kọlọmọsà fún wọn láti bọ̀ tá dáadáa àwọn mìíràn ta kò yín ni pé ẹ̀yin ọmọ yìí ẹ̀yin tẹ́ fẹ́ bà nǹkan jẹ́ ẹbẹ sọ wá dàfà náà bí wọn bá wá kéwú sí òní dàfà náà lóòótọ́
nígbà tó ké lálàrí àti àsìmáwí tó ló ti kéwú tán ẹni lọ jámíà gẹ́sẹ̀ bẹ̀rẹ̀ kéwú ni ẹni tó parí jámíà ọ̀sẹ̀ ṣe kí ni ẹni lọ yunifásitì ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ nígbà ọjáde yunifásitì ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ bísímìlá ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ìmọ̀ pọ̀ gan gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀run dàrú ọ̀rọ̀ àwẹ̀ dàrú àwẹ̀ níbọ̀ yín sìn àwọn kan pé ṣètọ́nù rọ́sùn àwọn kan sọ pé àwọn bàbá wa àwọn mísánná wa àwọn mọ̀nírù wa wọ́n ní ijọ́ 5 lábẹ́rẹ̀ àwẹ̀ ọkọ fẹ́ lo súnà ní ká tẹ̀lé sultan àbí ìyàwó fẹ́ tẹ̀lé mísánná ìyàwó ń jẹ sàárì ọkọ ní kó má jí òun o kò má jí èmi o torí pé oṣù àwọn haúsá tẹ̀ mọ́rí lọ́dọọdún yẹn ẹ̀yin lẹ́ máa ń tẹ̀ ń rí mùdírù lọ́dọ̀ tó lága tó bẹ̀rẹ̀ àwẹ̀ àdáwòdé àbádáwòdé jama nígbà tí òsì fíkù sọ́ọ̀ tọ́wọ́dé pé arákùnrin náà ti kéwú ti ka fíkù sọ́ọ̀ mú létí màpé ànábì ní súnmù lérò yàtì wà áfìtìrú lérò yàtì tẹ́bàtẹ́rọ́sù àbẹ́nìkan rí láàrin yín nígbà tí ó kéwú àwọn àfáà láwọ̀ á máa mú wọn túláàsì kéwú aláàárọ̀ kéwú ọlọ́sàn kéwú alálẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀kan lóṣù kọ́tálì ẹ̀kan lọ́dún gbogbo àwọn kọmíjì mọ́sálásí láàmú kan kéwú láì ṣe bẹ́ẹ̀ wọ́n dáṣẹ́ ẹ̀dùn tẹ́rẹ́ntì ò bá ti nímà òun àtẹni tó nímọ̀ ò lè ṣe kí ni wọn ò lè rí bákan náà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ zaka náà dàrú ọ̀pọ̀lọpọ̀ olówó mọ̀mọ́ sí yọ zaka iṣẹ́ àwọn àfáà nífa ọlọ́ lè bá àlẹ́ ti sàwọn àlékún mọ́fẹ́ wá rí yín lé tọ́ abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́n sàlékún dáadáa yín ní ìmọ̀ bóyá yọ zaka bẹ́ẹ̀ yọ o àmọ́ zaka bó ṣe rí ni o wọ́n náà mọ̀sí lánìyàn pé o fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ tó bá lọ tó bá lánìyàn pé o fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ kò ní gbọ́n tó ń sọ àníyàn pé o fẹ́ sàlàyé kọ́ mọ́ bá wọ náà lọ́ọ́ ní lọ bọ́ bá padà wá yọ wọ́n náà lè gbà ń bẹ́ẹ̀ kìí ṣe haram tọ́ba jẹ́ pé wọ́n náà wà náà àwọn tí wọ́n ní kán fún zaka àmọ́ká kan máa wọ àwọn èèyàn ràn àwọn èèyàn ń fowó ṣòfò ẹlòmíì kọ́ mọ́lá sí ọkọ̀ lè kí wọ́n yẹn lọ́wọ́ múra yọ wọ̀ náà o torí kò yọ zaka àmọ́ mọye tí owó dà lọ́dún lẹ́yìn náà á wà á wo èlò ní zaka nínú owó yẹn ọ̀rọ̀ hajj náà dàrú jama bẹ́ẹ̀ dé hajj àwọn àfọwọ́ ọmọ jà ní jama ọmọ jà ní àwọn kan fẹ́ sàlàyé bá Ànábì ṣe hajj àwọn kan àwọn fẹ́ gba rìálì wọ́n máa dá wákàtí wọ́n máa gba owó 50 rìál 100 rìál àmọ́ tẹ́ni tó lọ Mákà bá ti mọ̀ pé báyìí wọ́n ní ká ṣe hajj kò ní kó sọ́wọ́ a ní bùkátà sí ká sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn kò sí ọ̀rọ̀ ẹ̀sìn tí ó dàrú nílẹ̀ Yorùbá. àti kéèyàn lọ lè wá mà káwọn afọ́ sì máa ṣàlàyé ọlọ́ni wa ma kana lil mu'minuna liyanfiru kaffa ọlọ́run bá ní gbogbo èèyàn pátápátá kó lè láǹfààní àti máa lọ lè kéwú tí ó wàá mọ kí ló bá àwẹ̀ jẹ́ kí ló tún àwẹ̀ ṣe tí ó mọ ọlọ́run bá ní gbogbo èèyàn kó lè láǹfààní àti lọ lè jòkó sílé kéwú ilé ẹ̀kọ́ ọlọ́run bá ní min kulli firqatin minhum ta'ifa ọlọ́run bá ní àbá tí àwọn nǹkan nínú wọn táwọn bá dìde ńlẹ̀ liyatafaqahu fi din táwọn yẹn wá àgbọ́yé ẹ̀sìn lọ wọ́n lè kéwú wọ́n jáde wọ́n lè kéwú ọlọ́run bá ní wa liyunziru qawmahum idha raja'u ilayhim àwọn ẹni yẹn táwọn bá wá darí dé wọ́n máa kí àwọn tí wọ́n kéwú nílọ̀ wọ́n máa kọ́ wọn la'allahum yahzarun káwọn náà kan lè bá ṣọ́ra káwọn bá kó sí páńpẹ́ ọlọ́run áyà yìí kí lọ́wọ́ bá ń sọ́ọ̀sìn ipe dandan ni káwọn kan ń dà fà láàrin wa káwọn tí wọn ọ̀dà kan mọ̀ kán má ba àríbínú ọlọ́run ẹ̀yin tẹ́ kéwú ẹ̀ ń kéwú torí àwọn tí ò ké ni ẹ̀yin tẹ́ mà ẹ̀ ń wá mà torí àwọn tí ò mà lèyìn fi sahun mímà èèyàn wá àyè tí wọ́n máa fi kọ́ àwọn èèyàn ní mímà tí wọ́n náà bá ti ń kọ́ wọn ìwọ náà máa lékún sí i ká wá àyè fáwọn èèyàn ká máa kọ́ wọn lẹ́sìn
ẹ̀sìn làá máa kọ́ àwọn èèyàn o ẹ̀sìn ó wà nínú àwọn ojúṣe àwọn àlùfẹ́ẹ̀sìn àbá mi ọ̀ráyè mọ́ yóò ní ẹ̀dákun tó lọ lọ́wọ́ bá òun ọ̀ráyè òun kéwà mọ́ ọ̀ráyè kéwù tó ké náà yọ padà jọba ni kọ́lọ́mọ́sà sọ ní bẹ́ẹ̀ nínú àwọn masuliyatul ulama òun náà ni káwọn èèyàn ní kéwù kọ́dà bàbá ní fóònù lọ́wọ́ ó lè máa fi káwọn èèyàn kéwù bóòlù àti sàlùwàlá ọ táìpù gbẹ̀tán ọ̀ṣẹ́ ìdí ẹ̀sìn gbogbo kọ́ńtáǹtì tó wà nínú fóònù rẹ̀ ìwọ náà kọ́ yẹn kéwù nìyẹn gbogbo àwọn means media tá ń lò yẹn a lè lo opportunity yẹn ká máa fi káwọn èèyàn ní kéwù torí pé àyìnbọn kan ló jẹ́ káwọn èèyàn máa ṣe bárabàrà tí wọ́n ṣe nínú àwọn masuliyatul ulama al-amru bil ma'ruf wan nahyi anil munkar òun náà ni ká máa pàṣẹ dáadáa lẹ́yìn náà ká máa wá kọ ìbàjẹ́ ọlọ́wọ́ bá ní kuntum khayra umma ẹ̀yin lẹ dájú ukhrijat linnas nínú àwọn ìjọ tá a dá ẹ̀yin la mú jáde fáwọn èèyàn ta'muruna bil ma'ruf amúyín jáde fáwọn èèyàn amúyín jáde linnas fáwọn tí ó mọ̀ ẹ̀yin la mú jáde ẹ̀yin mùsùlùmí àwọn amúyín jáde linnas fáwọn tí ò ṣe mùsùlùmí àbáwọn tí wọ́n ń ṣe ìsìláàmù tí wọ́n mọ̀ pé ìsìláàmù káwọn ń ṣe kíni káwọn ń ṣe ta'muruna bil ma'ruf ẹ máa pàṣẹ dáadáa eléyìí dá wa tanhauna 'anil munkar ẹ máa kọ̀ bàjẹ́ èwo ló ṣáájú jàmá ó ti ṣàlàyé ní téèyàn ó ṣe ó ti pè lọ́mọ náà ipe ọtí tẹ mú ni bẹ́ẹ̀ bá ti mú tàn ilé wo náà èwo lọ́lọ́run fi síwájú yẹn wọn ta'muruna bil ma'ruf ọkọ̀ọ̀kọ̀ pàṣẹ pé ọtí mímu ọ̀dà ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí àní lóòótọ́ ṣé pé ó wà nínú Kùránì pé ká má mutí bàbá lè mọ́mọ́ àdúgbò wa níbi ọmọ oníṣòro tí mo lọ́dọ̀ ẹ̀ ṣìnáàbù ló ní mú wa nígbẹ́ kọ̀dá nínú ayàwó lọ́wọ́ ọmọ innamal khamru wal maisuru wal ansabu wal azlamu rijsun min amali shaitan ọlọ́run ẹni tí máa ń mutí ó ti kó sọ́wọ́ ṣètọ́ fajtanibuhu ẹ̀jìnà sọ́tí o la'allakum tuflihun kẹ́lẹ́ jèrè láyé kẹ́lẹ́ jèrè lọ́run lọ́ba sì túbá ní ọba mutí mọ́. ọ wá ṣe wá sí yẹn ọba sọ fún pé bó o ṣe mutí ọba ti mú tán òun lè kú ni ọba sì ti kú òun lè wọ náà. ẹ dákun ṣé dáwà nìyẹn dáwà ni ká máa ṣe ìgbà tí a níjà pẹ̀lú àwọn èèyàn ṣé dáwà nìyẹn jẹun. ẹ̀yọ́ máa ya anabi ani kulu la ilaha illallah tuflihu nígbà anabi bẹ̀rẹ̀ dáwà nìyẹn anabi ani gbogbo ẹ̀yà ara Mákà ẹgbà la ilaha illallah gbọ́ kẹ́ ẹ jèrè láyé kẹ́ ẹ jèrè lọ́run wọ́n sì jèrè láyé lóòótọ́ lọ́run wọ́n tún wá lọ́lé wà ní Jánnà anabi òní lam taqulu la ilaha illallah tahliku jami'a tẹ́lẹ̀ bá ti gba la ilaha illallah gbọ́ gbogbo ilẹ̀ sì parẹ́ ẹ̀ sì ṣòfò láyé ẹ̀ sì ṣòfò lọ́run wá sí nìyẹn dáwà nìyẹn méjèèjì kankan náà ni o àmọ́ kan wo etí gbọ́ ju ọ̀kan lọ èmi rò pé ọ̀fẹ́ fà ní kó lè bá gbalada lérí ẹ̀ àbọ̀ fẹ́ jà ní ọmọ àtàtẹ́lómi ti ṣe rí kó tó dà fà à ń padà wá rí i pé ẹ̀jẹ̀ òun ò tí ì tán ní ara rẹ̀ ó wọ mọ́sálásí wọ́n gbé gbojú wíńdò lẹ́nìí wọ́n lè jáde ìgbọ́ ọ̀dọ̀ làwọn pariwo lé lérí ọ̀dọ̀ tó la wọ́n fọ́ ná fọ́ létí àfà ṣe wà sílẹ̀ lẹ́sẹ̀ débi tí wọ́n fi wá ń jẹ yíyà káàkiri báyìí bó lẹ́sẹ̀ gbé kalẹ̀ ó ní èmi náà mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn bí n bá mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn nígbọ̀ ṣé wọ́n ti wá gbọ́ sí ṣé wọ́n ti wá gbọ́ sí jàmbá ọ ṣàlàyé táwọn èèyàn ń ṣe tí ọ̀dà o ọ sọ òdodo àmọ́ kèé ó ṣe pé ó dìgbà tó bá ti sọ lára àwọn èèyàn kan tó gbọ́ tó ń ṣe kíni ní tó ń sọ ń dáàbò dododo àmọ́ kò kéwú lọ́yọ́lẹ̀ níbi ń gbégbà bí ń ṣe ń gbégbà yẹn bí ń ṣe ń gbégbà náà ti ń gbégbà yẹn kọ́lọ́ máa ṣàlékún dáadáa àtàwọn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìmọ̀ àpèpè sódò ọlọ́wọ́n ọba yìí ọlọ́wọ́n ọba tó wá sọ ọ̀nà tá gbà pèpè ọlọ́run ní ud'u ila sabili rabbika bil hikma àwọn bàbá wa ẹ̀ka ẹ̀ta àdínì àwọn náà fàáyà yẹn ká tó lọ wọ́n ní ọlọ́run ní ud'u ila sabili rabbika bil hikma pé àwọn èèyàn sínú ẹ̀sìn pẹ̀lú hikma ẹ̀mọ́ tó pè ní hikma
òun náà ni wisdom, ọgbọ́n, òye, làákàyè tí ó fi tẹ̀lé ọ. sọ ma pé tí wọn náà tọ́ ọ bá fẹ́ kí wọ́n bọ́ sọ̀rọ̀ lérí tí ń bẹ lọ́wọ́ rẹ tí ò tí dùúlẹ̀ ọlọ́nà tí wọn náà gbà pé kí wọ́n fi pè ọ́ tó fi tètè gbọ́ irú ọ̀nà yẹn ni kí wọn náà olùfẹ́ tó fẹ́ pè. ẹbí olókùnwé sọ̀rọ̀ ló déwájú ànábì sàlám. ànábì ń pín àwọn nǹkan tí wọ́n fẹ́ pín fáwọn mùsùlùmí ó sì dé pẹ̀lú orúngbọ̀n báyìí. wọ́n ní ṣòkòtò tiẹ̀ gángan ó tún kọjá erékún sókè èyí tí ní sùsáàkì o lókè erékún wọ́n fẹ́ dé tán. lónìí ẹ̀ẹ́dẹ́l ya Muhammad ẹ̀ẹ́dẹ́l. ó ní ṣe déédéé kò ṣe dọ́gbadọ́gba kò ṣe justice gbogbo ohun tí wọ́n pín kalẹ̀ yìí má urida biha liwaji illah ẹni pín eléyìí pín nítorí ọlọ́run lójú ànábì ní báwí o ànábì ní in lam adil faqad khasid tèmi ọba ṣe déédéé má òfó bá yín nù òfó bá gbogbo àlùmọ́nù tèmi ọba ṣe déédéé má torí èmi ni wọ́n ní kẹ́ ẹ mọ wò kọ́sì ọ̀rọ̀ yẹn dùn ànábì ṣe sùúrù ó sì sọ tán ó sì lọ pẹ̀lú orúgbọ́n rẹ̀ ó sì lọ. ànábì ní innama ìdí hàdà ṣẹlẹ̀ eléyìí ti lọ yìí nínú àwọn àrọ́mọdọ́mọ àbí nínú àwọn èèyàn tí ó jọ wọ́n ń bọ̀ nígbẹ̀yìn ayé. tó bá yìí jẹ́ pé wọ́n bá mi ni àwọn tí ń bá ń pààyàn lásìkò wọn èmi ànábì ó pa àwọn náà. látara àtàṣàdòdò fìdí àṣejù àgọ ọ̀fẹ́ bá ẹgbẹ́ bàbá rẹ sọ̀rọ̀ ọwọ́ ń gbé gbọ̀nà àgọ àfa yẹn kò mójúṣe ẹ̀ tó bá mójúṣe ẹ̀ yọ mọ̀ pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn tá ànábì ń pè wọ́n pẹ̀lú ọgbọ́n àti kíni àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ní ó dúró láti sabili rabbika bil hikma ọlọ́run ẹ bá fẹ́ pèèyàn sójú ọ̀nà ọlọ́run ọba pè é pẹ̀lú làákàyè hikma lẹ́yìn náà wal maw'izatil hasana wal maw'izatil hasana ọlọ́run ní wal maw'izatis sayyi'a ẹ sì ṣe wáàsí gidi wáàsí tó dáa wáàsí téèyàn ọgbọ́ tí ó ronú pèwàdà. lẹ́yìn náà wajadilhum billati hiya ahsan tẹ́ bá fẹ́ jiyàn náà ká pé ẹ fẹ́ jiyàn ẹ wá jiyàn lọ́nà tí ó dáa ẹ má yẹ̀yẹ́ ara yín torí pé ẹ fẹ́ fi òdodo ọ̀rọ̀ múlẹ̀ ẹ má wọnú personality ara yín ẹ fẹ́ jiyàn lọ́nà tó ṣe kíni lọ́nà tó gbà dáa ọ̀nà tó dáa lèyàn máa fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run. nínú àwọn iṣẹ́ àwọn àfa mahwul munkara á dájú kọ àwọn ìbàjẹ́ tí ń bẹ ládùúgbò àwọn àfa máa sọ ní mọ́sálásí tá a bá wà ipe ọtí mímu ọ̀dá o gbogbo àwọn tí wọ́n ń tọ́jú ká má mọtí mọ́ o ọlọ́run sọ báyìí o ẹni bá ń fún yàn lọ́tí mu wọ́n fẹ́ dérí ẹ̀rú ni o bẹ́ẹ̀ bá sì ti dàrú ó ti di wèrè gbogbo tó bá bọ́pọ̀ lọ jẹ́ ìsìlámù gbégi lé ìyá ọlọ́tí náà ń gbọ́ sírí tiwa wà bí ọ̀gbọ́ bàbá ọlọ́tí náà ń gbọ́ o kọ́dà ọ̀lẹ́jà alájà ọlọ́tí kan ń bẹ mọ́sálásí ọmọ sọ tiẹ̀ ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ òun ní dákẹ́ lérí ìbàjẹ́ lẹ́yìn náà ọmọ sọ̀rọ̀ ṣìnà ní gbogbo ìgbà obìnrin tí ọkùnrin ọlọ́kùnrin bá ń súnmọ́ ọlọ́run ọ̀fẹ́ o ìbàjẹ́ ni o àdánwò ni o ẹkún ọjọ́ ọ̀la ni o iná lọ́run ni o ọlọ́run ní wala taqrabu zina ẹ má súnmọ́ ṣìnà ṣíṣe innahu kana fahisha ìbàjẹ́ ni wa sa'a sabila ọ̀nà burúkú ni kò sẹ́ni tí ó rìnà burúkú tí ò ní kaburú aburú tẹ́lómìnira rán lọ́wọ́lọ́wọ́ báyìí jẹ́ máa sábàbí ṣìnà ni. lẹ́yìn náà ẹ̀ nídákẹ́lẹ́ owó èlé iṣẹ́ àwọn àǹfààní yẹn ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ torí gbogbo aburú yìí àwọn òyìnbó ò rí sáré burú àwọn yẹn sì ń kàwé lọ́dọ̀ àwọn òyìnbó bí wọ́n ṣe ń kọ́ ìmọ̀ ni wọ́n ń kọ́ àṣà wọn ẹgbẹ́ wọn lòun ń dètì ẹni alóhun ń dètì ẹ̀ òun ń dètì ẹni bá ń dètì fẹ́ ṣe ṣìnà ni kò sí dètì ní Islam ẹ tó máa gbọ́ tí ó di obìnrin lé yọ̀mọ̀ sọ pé ọ̀rẹ́ òun níbi iṣẹ́ àwa padà wá rí pẹ́ni tí ń rìfà sí pé ọ̀rẹ́ òun Mr. Kọ́lá ni
Mr. Kọ́lá lọ́rẹ́ tiẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni láwọn ọ̀dọ́ wọ́n wò pé káwọn ó máa ṣe ṣìnà kò sí tó burú mẹ́ ó burú jáì ṣìnà máa ń bí ebi àti ìyà àti ìbínú Ọlọ́run ọba sínú àwùjọ ni. afọ́ òní dákẹ́ ìwọ náà sì ní ṣe torí tó bá ti mutí tó ń pé ká má mutí wọ́n kàn mọ́ yín mú sí ọ ni ìgbé wọ̀ dára yín ọbọ̀ ṣe lè mímbà rí ó ní ọtí ọ̀dà ẹ wọ̀ dára yín ó ní sìnà ọ̀dà a sì gbọ́ pé wọ́n ní ìyá alásàlátù kan ní lálẹ́ ọ̀daràn ni ó ọ̀rẹ́ mi ní alẹ́ rẹ ó. àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba mùsùlùmí ni wọ́n wọ́n ṣe mufsidun. lẹ́yìn náà owó èlé amójútó owó alájẹmọ́sùn owó nàpó ẹni bá ń gbọ́ owó èlé Ọlọ́run fàyín lam taf'alu Ọlọ́run ọba ní tẹ́ ẹ̀ bá túwọ́ kúrò níbi owó èlé fa'adhanu biharbi minallah ẹ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ èmi Ọlọ́run èmi níbà yín jagun ẹni tó lọ́wọ́ bá lọ́wọ́ bá jagun ọ̀nà wo lọ́wọ́ lè gbàyọ́ sí. a máa sọ̀rọ̀ nípa tẹ́tẹ́ gbogbo àwọn naija bet tọ́wọ́ káàkiri bàbá jẹ̀bú àti ìyá jẹ̀bú àti bọ́dà jẹ̀bú gbogbo ẹni tí wọ́n ti ń ta tẹ́tẹ́ a máa sọ fún yín pé ó lè ní ọ́ ó lè ní mọ́ta tẹ́tẹ́ ó lè tá a máa rí lọ́sàn-án ó lè òrùlé yìí tí máa ń já géètì tí máa ń já bọ́gílárì àmọ́ ó lè ọ̀sán ó ń tẹ́tẹ́ ọlọ́run sọ innamal khamru wal maisir ọlọ́run ní tẹ́tẹ́ títa ẹ má ta o fajtanibuhu ẹ jìnnà sí o la'allakum tuflihun kẹ́ ẹ lè jèrè kalẹ̀ kò sérè mẹ́ẹ̀ ọ lè gba 20 million lé ní ìjàmbá níjẹ́ tọ́lọ́wọ́ bá mú ọ ẹyẹ 100 million ni wọ́n fi gbà padà lọ́wọ́ rẹ̀ ọ wà ní stroke bá ti ní stroke ọba kú dànù ó tún wà lè wọ náà lọ́rùn ọlọ́run máa ń de onítẹ́tẹ́ ni yóò rè pọ́n náà wà ń bẹ̀ ni ọlọ́run ní kọ̀sọ́nà ń bẹ̀ ìwọ ló ń rówó ń bẹ̀ àti gbogbo àwọn aburú mi tó tún wà láwùjọ àwọn àfa ò ní dákẹ́ lérí aburú àwa náà máa sọ tá a bá sọ kò sẹ́ni tí ó sọ nínú àwọn mùsùlùmí àti àwọn àfa lérí ilẹ̀ òun náà ni tawiyatu shabab òun náà ni pé àwọn ọ̀dọ́ táwà láwùjọ wa ká gbìyànjú ká dákun torí tọ́lọ́wọ́n ọba wa ká fa àwọn mọ́ra ọ̀dọ́ tí ń mutí ẹ má fi ilẹ̀ ọ̀dọ́ tí ń mugbó ẹ má fi ilẹ̀ ọ̀dọ́ tí ń mu kókè ẹ má fi ilẹ̀ ọ̀dọ́ tí ń ṣáàgì tọwọ́ ṣòkòtò oyè láì ṣe dìndìnrìn táwa ń rí fáìtì rẹ̀ níta ẹ mójútó ẹ fà sọ́dọ̀ ẹ fà mọ́dọ̀ ẹjọ́ ọmọ pé wọ́n fẹ́ di dìndìnrìn ní ṣòkòtò máa ń bọ́ ní ìdí rẹ̀ àwọn òyìnbó wọ́n sì sọ orí ibú di civilization. lẹ́yìn náà àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n mú kú mu àwọn mímu rọ́bà mo dékè tu níjó ní ẹnìkan náà àwọn búrọ́dà wọn sọ fún mi pé wàhálà máa ti dé síríìtì àwọn mo ní kí ló ṣẹlẹ̀ wọn láwọn nǹkan bẹ tó jẹ́ pé táwọn ará àdúgbò bá ti lọ bí iṣẹ́ wọ́n wàá wọnú ọgbà wọn wọ́n máa wá sọ́kèwé tí wọ́n bá wá rí sọ́kèwé yẹn wọ́n wá sa lẹ́gbẹ̀ẹ́ títí tí ó fi lu hò ooru tí ń jáde nínú sọ́kèwé yẹn wọ́n máa wá fà sí mú wọ́n ní ẹ́nájì rí ẹ̀wọ̀n tí ìbìlísù bá àkàdé ẹ́nájì nìgbẹ́. fẹ́rẹ́ àwọn tí wọ́n ń ṣe yẹn wọ́n máa introduce aburú yẹn síra wọn ni bẹ́lẹ̀ bàbá rìn tó ní sọ́kèwé ṣe jẹ́ tí ọba kú lẹ́yìn wọn ìgbà tí ìdọ̀sẹ̀ tí ń bọ̀ òun ò ti bẹ̀rẹ̀. ẹ̀jẹ̀ máa ní seminars àwọn àfà kásìkì àwọn olówó ká máa ràn wá lọ́wọ́ àwọn àtàwọn olówó lájọ fọwọ́sowọ́pọ̀ ètò tẹ́sí ṣe yìí sí tẹ́wọ́ jẹ́ pé tàwọn àfà nìkan bá ní àníríṣe. ẹ̀yin tẹ́ lówó ẹ gbowó lẹ̀ àfà òun gbé máa lẹ̀ ẹ wàá fi tún eré àwọn ọ̀dọ́ ṣe ọ̀dọ́ tí ń dirun ọ̀dọ́ tí ń lọ ẹyẹrin ìgbìmọ̀ ní kílókọ rẹ̀ ó ní Ahmed subhanallah Ibrahim ẹ lànà bí wọ́n ṣe wúlò fún ìyá wọn àti bàbá wọn láyé àti lọ́run ọ̀pọ̀lọpọ̀ òbí lẹ́nìí níjọ́ ni wọ́n máa ń sọ pé bàbá wọn kú táwọn wáyé yakuya lẹ́nìí àtọ́jú bàbá wọn àtìyá náà ní tí mà pé ẹ̀yìn wọn ti ṣe kí ni ó ti bàjẹ́ ọlọ́mọṣà sọ níbi aburú bẹ́ẹ̀ tawiyatu shabab lẹ́yìn náà tawiyatu alimuslimina alimuniharifina diniyan akadiyan gbogbo àwọn ọ̀dọ́ kan bẹ tọ́jẹ́ pé àwọn tí wọn àwọn òmùgbò wọn òmùtí bẹ́ẹ̀ sì ni
wọn jalè wọn fọ́lé àmọ́ burú táwọn ń ṣe ó ju ìta kàyí lọ wọ́n sì ń kírun ń sì ń gbààwẹ̀ ó sì ní irùngbọ̀n ń gbààwẹ̀ lámísà àti mọ́ndé ń dìde lóru ń ka Kùránì ẹ rí sùjúdù ní wájú rẹ̀ ṣòkòtò rẹ̀ kọ̀kọ́jà gbogbo ẹsẹ̀ aburú tó ń ṣe ó ju ti àwọn ashabul kaba'iri lọ. ẹ̀yọ́ màá ya irú aburú wo ni òun náà ni fitinatu takfir ká máa sọ̀yàn di kèfèrí láì ṣe pé ó ti wọnú kèfèrí gbogbo ẹni tí bá ń pè yẹn kèfèrí láì ṣe pé ó ń tọ̀ òun ṣiṣẹ́ kèfèrí ẹni tí ṣiṣẹ́ kèfèrí gẹ́gẹ́ tó pè é kèfèrí ẹ̀ kọ́kọ́ lọ lè ṣàlàyé fún un náà kó yé tó bá yé tó lóhùn bóun ṣe máa ṣe nìyẹn lẹ́sẹ̀ wá di kílà rẹ̀ pé káfìrì ni ẹ̀rí kẹ́sì pé káfìrì ta ló pè káfìrì jàmá Allah àtànábì rẹ̀ ẹ̀yọ́ mayami fitinatu alijabatiya kullu bid'atin kufr walaysa kullu bid'atin kufra. àwọn ọ̀dọ́ yìí àwọn aṣọ́wọ́ àwọn aláṣejù ẹ̀sìn àwọn yẹn ni wọ́n wá kó ṣáwọ́wù súrata sunna ṣáwọ́wù súrata salafiya ṣáwọ́wù manhajar rasuli sallallahu alayhi wa sallam àwọn eléyìí wọ́n pèrè àwọn ẹlẹ́sìn ni ọlọ́run níjọ́ ọmọ wọ́n dára wọn o lọ́kùnrin àti lóbìnrin àwọn ní gbogbo bídíà pátá mẹ́rin bá ti ṣèkán bẹ́ẹ̀ ó ti di káfíìrì. àwa sọ fún wa pé sẹ́ẹ̀ mọ̀ pé ẹni tó lọ́wọ́ máa ka suratu Yasin láàárọ̀ ọjọ́ Jímọ̀ ó sì mú ní ẹ̀sìn every juma sẹ́ẹ̀ mọ̀ pé bídíà ní í ṣe nítorí tí ń ṣe yẹn ààrẹ rí fún nínú sunna àti al-Qur'an ó ní bí ṣe ń ka Yasin òun ti dèkílẹ̀ rẹ̀ wọ́wọ́ káfíìrì mukhalladun fin nar oníbà ti ka Yasin yẹn tán ọlọ́run ní gba gbogbo òórùn ẹ̀ ọlọ́run ní gba àwẹ̀ ọlọ́run ní gba gbogbo hajj àti gbogbo àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe ó bá sì ti kú ilé ìwọ náà tó bá sì wọ náà kò ní jáde má ìròrí ni àwọn àfẹ́sẹ̀ ò gbọ́dọ̀ dákẹ́ lérí irú ẹ̀ ẹni bá fi spoon jẹun fàwọ́ káfíìrì mukhalladun finnar tó dáwọn ò ní bídíà mufasiqa kullu bídíà kufur ni. ẹ̀yìn bàbá ọlọ́mọ ń kó ma yóò sọ fún yín pé ẹni bá lọ lè jẹ àkíkọ̀ ẹni bá jáde nílé tó lè jẹ àkíkọ̀ lọ́dọ̀ ẹni tó pa àkíkọ̀ fahuwa kafirun billah ó ló ti bọ́ sínú kèfèrí wa huwa kafirun yadkhulu an-nar wa yukhalladu fiha yóò wọná kò sì ní jáde mà. ọ̀kan sọ fún àna rẹ̀ ó bímọ ọwọ́ àdìjọ́ keje ìyá ìyàwó wa pé ìyàwó wípé ebó ni àkíkọ yín àwọn náà ti múra ti ń bọ̀ o ìyàwó wa sọ fún ọkọ rẹ̀ pé màmá làwọn ń bọ̀ wá sí àkíkọ ó ní sí wọ́n sọ fún màmá pé kéèyàn ọlọ́lẹ̀ jẹun àkíkọ ọmọ sọ yẹn di kèfèrí ni àdáwò ń bẹ́ ta fájàmá kọ́lọ́mọjà sórí ibú ó ní sọ fún ìyá ẹ̀ ìyá wa ní ìjọ ni ẹ̀sìn tuntun yẹn ń tún dé ṣé bí a máa ń lọ bí ìdùnnú ká lè bá ara ẹni yọ̀ ká jẹun ó sọ fọ́kọ yẹn padà mọ̀tàṣádìdù yìí jẹ̀bàtì yìí ó ní ajá sọ fún ìyá ẹ̀ tí ìyá rẹ̀ bá débí èní náà ní sí kọ́ ilẹ̀ lẹ́nu èní náà ló délé yìí gbogbo ẹrù rẹ̀ èní ní kọ́ ilẹ̀ òní lọ́bẹ̀rẹ̀ yìí dà rẹ̀ àwọn ilé ìta wí náà ẹ bá rí wọn salafiyun lẹ́pẹ̀ wọn walaysu bis salafiyin wọ́n jìnnà sí ẹ̀sìn èèyàn fi spoon jẹun olódìdí káfíìrì torí pé kò lọ́wọ́ jama kéwù ìtẹ̀yìn kéwù níjẹ́ olóde àwọn afáwo làwọn afáyín man sabaqakum fi hadhihi ta ló ṣíwájú yín nínú àwọn ẹni eré tó ti ṣáájú àwọn yìí sì gbọ́rọ̀ sàhábà àfi direct hadith ìyàwó Aisha ní bẹ́ẹ̀yàn ọba lè pa àkíkọ̀ ní ìjọ́ kejì kọ́pa níjọ́ kẹrìnlá ìyàwó Aisha ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn ọba lè pa níjọ́ kẹrìnlá kọ́pa ní ìjọ́ kọkànléní ogún
wọ́n ní ọ̀rọ̀ ìyàwó Aisha nìyẹn ànábì ọ̀sọ́ ànábì ní khudhu nisfa dinikum inda hadhihi al-umayra ànábì ní ìdajì ẹ̀sìn ẹ mú lára Aisha ìdajì ẹ̀sìn ẹ mú lára kíni Aisha. ẹ̀rí direct ní Quran ni ẹ̀rí direct from Sunnah bọ́ba ti wá nílò rí ìwọ náà kan wọ́n náà direct nítorí pé o lè gbọ́ Quran àti Sunnah yìí illa an tariqi as-salafi salih illa an tariqi as-sahaba Quran àti Sunnah gan tó gbé lọ́wọ́ yẹn gan àwọn òwò ni wọ́n gbà wọ́n fún ọ illa sahaba tí ì bá sọ àwọn sahaba àwọn lẹ́yìn ni àwọn ìyàwó tí wọ́n náà ń bojú wọn ń bora àná rẹ̀ àbí bàbá sísítà tó fẹ́ fẹ́ bàbá yẹn mú tẹ̀sùbá lọ́wọ́ kò ti ṣe àṣekárù tí sọ̀yàn di kèfèrí ọkàn máa ń lo tẹ̀sùbá ṣàfihàn pé tẹ̀sùbá lílo bídíà ni ẹni bá sì di súnà ni yóò kàn sọ ìjọ́ta nábì lo tẹ̀sùbá yóò sì sọ irú kọ́lọ̀ tẹ̀sùbá nábì àmọ́ṣẹ́rù bídíà yẹn ṣé ìmọ̀ ń gbéyàn kúrò ní Islam lọ́dọ̀ àwọn jàbàtì yún ẹni bá mú tẹ̀sùbá lọ́wọ́ fọwọ́ káfíru mukhalladun fi an-nar bọ́bá ti jáde láyé ńlẹ̀ wọná gbére ni. bàbá sísítà wọ́n sáré rí bàbá lọ́ọ̀kan pé bàbá mú tẹ̀sùbá lọ́wọ́ tẹ̀sùbá yìí èmi tí màá ń sọ̀rọ̀ yìí èmi èlò tẹ̀sùbá o àti lórí ń jọ ń tà ń ṣe Tìjàníyà bídíà ni ká máa lo tẹ̀sùbá ọwọ́ làdá mi máa ṣe kí ni ní máa ń lò àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wá lo ìjọ́yọ̀ yẹn kúrò nínú Islam níta yẹnjú nìyẹn bí jàbàtì tọ́ba ti wá rí ẹni tó jẹ́ bàbá sísà yìí yóò wá ní bàbá yẹn ò lè so igi fún ọmọ ẹ̀ mọ́ nítorí pé tẹ̀sùbá ń bẹ ní ọwọ́ rẹ̀ eléri wọn àbí ẹni tí ó jẹ́ ọ̀gá tiwọn ládùúgbò tiwọn tí wọ́n bá wà amiru alfitna òun yóò wá ṣe kí ni òun yóò wá so igi sísà fún àfàjábátì. àyèmáyà àwọn sisters tán ti bí máa lè tán ti bí máa sìnà sí lọrin rẹpẹtẹ wọn wà lọ́sọ̀gbọ̀ wọn wà lẹ́kọ̀ọ́ wípé wọn ṣe fatiwa pé bàbá yẹn ò lè ṣe ákìlù fún un sẹ́mi pé nípìnlẹ̀ bàbá tó jẹ́ káfíìn lóòótọ́ sẹ́mi pé kò lè ṣe ákìlù fún ọmọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí àbí bàbá ṣẹlẹ̀ àti bàbá ẹlẹ́fun bàbá aláwo ọmọ oníṣẹ̀ṣe àmọ́ àṣìgbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ pé afẹ́fẹ́ ọmọ yẹn ká má pọ̀ ọjọ́ máa gbé tẹ́bá ti wá yọ̀dá fún ọtá ẹ wà lọ́dọ̀ ìmáàmù mọ́ṣáláṣí òun ni wọ́n wá so igi àwọn wá darí tí wọ́n lọ síbi pé tẹ̀sùbá náà ní máa yọ̀yàn kúrò nínú Islam bàbá Sheikh Uthaymin wọ́n ní kò burú kéèyàn lè tẹ̀sùbá tí ó bá ti lákìídà kankan ní eré ẹ̀ nínú àwọn afẹ́sìn ni tí ó bá ti lákìídà kan tí ó sì gbà pé tẹ̀sùbá yẹn tó ní mínísà kan ó ní ètò kan àbó ní ọlá kan lérí àdúrà bọ́tẹ̀ ráàyè bàbá nìyẹn àwọn náà dẹ̀ fi mọ́jẹ̀mú sí i àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tó kù wọn ní ká má lò ó lọ́dájú. ẹ̀yọ́ máa ya nínú ẹ̀sìn wa àwọn eléyìí àwọn náà wà nígboro lẹ́yìn náà àwọn èèyàn ń bẹ̀rẹ̀ wọn ní kí náà ń pè ní jàbàtíyà àwọn ọmọlẹ́yìn àfáà tí wọ́n ń pè ní jàbàtà ni wọ́n ń pè ní àwọn ọmọ ni wọ́n jẹ́ jàbàtí ní ẹnìkan jàbàtíyà gángan ní orúkọ ìjọ wọn tí wọ́n ṣe kí ni tí wọ́n dálẹ̀ àwọn náà lásán wọn lórúkọ wọn. ẹ̀yọ́ máa ya nínú ẹ̀sìn wa àwọn tá a wí ìyàwó wọn yóò lo nìkọ́ọ̀bù yóò lè jàlùbáàbù yóò wọ sọ́ọ̀kì ẹ̀wù àdánwò tí ń ṣẹlẹ̀ jàmá kọ́lọ́ mọ́tà bá fi wọ́n mọ̀nà kọ́lọ́ bá darí wọn sójú ọ̀nà kọ́lọ́ bá darí wọn sójú ọ̀nà kọ́ bá fi súnà gidi yé wọn lẹ́yìn náà táwọ̀yẹ́tì alimutahazibin táwọ̀yẹ́tù alimutahazibin ọ̀ alihizbiyin àwọn kan bẹ torí bá a ṣe wà tá a láǹṣẹ súnà yẹn ìran mẹ́ta ni wá alimutasailuna alimutawassituna walimutashaddiduna àwọn ọfẹ́ ṣe súnà àmọ́ kò fẹ́ karabọ súnà yẹn yóò sì máa takò àwọn súnà míì òun náà sì ń lo nìkọ́ọ̀bù ń lo jàlùbáàbù ẹ̀rí búrọ́dà tó nínú ìgbà tí lóko tó rọ̀ kọjá gbogbo ẹsẹ̀ kọ́ máa pé nìkọ́ọ̀bù ọ̀dà ìròrí ẹ ti wọ́ àwọn ìyàwó àdẹ́bí ló nìkọ́ọ̀bù àbí wọn ló nìkọ́ọ̀bù kí búrọ́dà tó lòun jẹ́ àmírù ẹgbẹ́ kọ́ máa wá sọ pé ayé ti kọjá ká máa dànkan bójú nígbà kòrónà dé ń sìn sí wọn dànkan bójú wọ́n tún dàbò ẹsẹ̀
nítorí pé wọn ò fẹ́ fìtínà àbí ní obìnrin tí ń da nǹkan bójú kò fẹ́ káwọn èèyàn kó fìtínà lára wọn ni nínú ojú àtẹsẹ̀ òun ni máa tètè dààmú ọkùnrin gbogbo àwọn tí ò ti máa lò ọlọ́mọṣáájú ọrọ̀rùn fẹ́yìn náà àwọn tí wọ́n ti ń lò ọlọ́mọṣáájú wọn bọ̀ ọlẹ̀ ọlágbára ọlọ́run ọba wa fìtínà táwíyà àwọn àlèsìbì yìí làwọn ẹlẹgbẹ́ tẹ́lá àwọn ẹlẹgbẹ́ yẹn mo fẹ́ kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ká má torí pé ń ṣẹgbẹ́ ká wá yọ kù nínú Islam nítorí pé ẹgbẹ́ alahazabu ṣìrìkìyà wà àwọn ẹgbẹ́ aláwo gbogbo aláàmà pé awo ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń ṣe àwọn yẹn tá a bá ti ṣàlàyé fún wọn tí ó bá ti yé wọn àbóyé wọn láwọn ọ̀tẹ̀lé wa àwọn yẹn ti kó nínú Islam a lè kírun lẹ́yìn wọn àbá àmọ́ lóhun ṣe gbé awo ó ní kíjìmọ̀ tí mo ó lè kíjìmọ̀ tí mo lẹ́yìn rẹ̀ ó ti confess fún rẹ̀ àbáwọn kan láwọn rí ń bẹ́ẹ̀ ẹ lè bá a náà o ẹ lè ṣàlàyé fún pé wọ́n lẹ́sìn kan báyìí tọ́bọ̀ wá ní bẹ́ẹ̀ ni à ń ṣe ṣé ọ̀dà ni àkọ́dá o ọ̀dà àṣẹ mọ́ sẹ́mọ̀ pé ẹ̀sàn àǹfààní lára ẹ̀ wọ́n náà sàǹfààní lára yín ọ wá ní bàbá wa ṣàwò kí láwọn ṣe sẹ́yìn ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ dákan mọ̀ yìí ẹ̀yin tẹ̀ máa yé ayé o sẹ́mọ̀ pé ó ti ànọ́ọ̀sì pé òun ò nírun mọ́ àwọn náà ní kírun ní ẹ̀yìn rẹ̀ ẹgbẹ́ aláwo nìyẹn oye ṣe rí ẹgbẹ́ àwọn ọmọ àta oye ọ̀tọ̀ ọmọ àta tí ọgbọ́lọ́ ń gbọ́ ẹgbẹ́ àwọn ọmọ àta ọgbà pé ànábì lànábì ó lè jẹ́ pé gbogbo súnà kí wọ́n máa ń tẹ lọ́rùn àmọ́ ń kírun ọgbà bọ́lọ́ lọ́lọ́run ń gbààwẹ̀ ń lọ Mákà kìí ṣe bọ́ àmọ́ ń practice ọmọ àta ẹgbẹ́ àwọn ọmọ àta òun náà ní ẹgbẹ́ brotherhood al-ahzabu siyasiya àwọn yẹn wọ́n fẹ́ gbàjọba ẹ rí i pé gbogbo ìgbà ni wọ́n máa bújọba ẹ máa rí gbogbo ìgbà ni wọ́n máa sọ fún yín pé ẹ takò jọba wọ́n ti pílánì wọn ni pé wọ́n fẹ́ gbàjọba ayé wọ́n làwọn fẹ́ ṣèjọba Islam kò wá sọ́nà tí wọ́n gbà débẹ̀ àfi kó tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ lẹ́jẹ̀ fi ń sàn ní Iraq lẹ́jẹ̀ fi ń sàn ní Libya lẹ́jẹ̀ fi ń sàn ní Syria wọn ò lè débi ìjọba tí wọ́n fẹ́ dé yẹn àfi kí gbogbo ilé ọ̀dà wò ó òun náà ni wọ́n fi ń sunlé lọ́tún tí wọ́n ń sunlé lọ́sì tí wọ́n ju bọ́ǹbù sáwọn ilé lọ́dọ̀ àwọn Lárúbáwá lọ́dọ̀ tí wọ́n ń bí náà àwọn náà fẹ́ gbàjọba ti bí náà pílánì wọn nìyẹn àwọn wà ń sọ fún wọn yí pé tí ẹ bá lágbára láti gbàjọba tí ò ní sí wàhálà kò burú àbí tanutani ọ̀ wá fẹ́ kí eléré ọkàn ní ọ̀yá gbogbo apáta o ọyẹ ọ̀làlàwẹ̀ ẹnì kankan gbọ́dọ̀ sọ́sẹ̀ dọ̀tún láwọ́ àbí president ọ̀yá ẹ má ṣe ẹlẹ́dẹ̀ má o ọ̀yá ẹ má jàjà má o owó èlé kò sí dààmú má o tani ọ̀wá wù ká ṣe ìjọba Islam àmọ́ ìjọba Islam tẹ fẹ́ ṣe tọ́jú pé ẹ̀jẹ̀ lẹ́tẹ̀ lẹ́yìn náà ilé ọ̀dà wo lẹ́yìn náà tí ipa àwọn ọ̀tá bá ká yín tán àwọn tí ẹ fẹ́ gbàjọba lọ́wọ́ wọn àwọn náà sùn àwọn lọ́mọ ogun àwọn ní owó wọ́n ní wẹ́pọ̀n wọ́n ní gbogbo nǹkan wọ́n tún máa yàn wọ́n lè pè wọ́n láti ìlú òkè kó wá ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin tẹ́ fẹ́ gbàjọba yìí sí ẹ̀yin ní ẹ̀tàwóró mẹ́ta mẹ́rin yìí náà ni ẹ̀yin ò ní wẹ́pọ̀n nígbà tí ẹni tó ní wẹ́pọ̀n bá dájú kẹni tó ní wẹ́pọ̀n kí náà ṣẹlẹ̀ jàmá wọ́n rún yín ni ẹ̀yin nìkan kẹwàá faragba wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa kọ̀ wá ní kẹ̀yìn nìkan mọ́ torí pé wọ́n máa wádìí àwọn àfáà wo ló tó wà ń lù àwọn akọ́mọkéwò wo ló wà ń lù mọ́sálásí wo ló wà ń lù ilékéwò wo ló wà ń lù hálíkọ̀ wo ló wà ń lù mọ́dásà wo ló wà ń lù wọ́n máa ti gbogbo ẹ̀ pa wọ́n máa sọ ọ́nà sí wọ́n máa wo nígbà sákìsàkì sọ pé kí ni tìjọba jẹ́ kí ni ìjọba jẹ́ fún ìjọba wọ́n lẹ́bù ẹni ẹ̀yọ́ màyá mi láti pariwo yí pé al-khuruj ala al-hukam ká máa ṣe wá sí ìjọba ẹ̀ẹ́dẹ̀lómi náà ní Nàìjíríà ń bí yọ máa bú pírẹsidẹ́ǹtì ìlú mi kí n tiẹ̀ tí àwọn pírẹsidẹ́ǹtì bá ń ṣe tí ọ̀dà èmi pírẹsidẹ́ǹtì ò ní bẹ láyé tí ṣe tọ́ da ẹ̀sọ̀ yìí tó wà láyé tí ṣe tọ́ da àmọ́ bó ṣe wá wà yẹn sì ṣe ìtumọ̀ ẹni pé à ń dáàbò bò wọ́n là ń sọ ni àbáwọ̀ à ń wo ọ̀ọ́kán pé níbẹ̀ fẹ́ dálẹ̀ ìfìdínà tí yóò dé yóò jù ìdẹ̀ ràn yìí lọ. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-Islam dínú wa dáwùlà àmọ́ tipa bá ká ẹ máa ṣe tipa bá ká
nínú àwọn àkíyèsí táwọn àfa gbọ́dọ̀ mójútó òun náà ni kí àwọn eléré ọmọ ṣe tí ọ̀dà kí gbogbo àwọn aráàlú ká wá dákẹ́ àtàfà. ètò wọn sọ ni pé má bù ní eré mímbàrí má sì bù níta gbangba torí kò ní gbọ́. kẹ́nìkan máa bú gómìnà ìlú wa ń sìn níbi àwà yìí lẹ́yìn bẹ́ẹ̀ lẹ́nìkan ti jáde yóò ní àfà wàá jìyà. ń jáde síta ẹnìkan fa ní ṣòkòtò ní gbé àfà irú ẹ burú ni níjọba yìí dára láyìí wọn láì wọn bá jẹ èdè tọmọtọmọ yóò pẹ́ lẹ́wọ̀n gbére wọn waste life ẹ àwọn tí wọn bẹ ní láyé lẹ́yìn níbi ayé lẹ́yìn wọn ni ọmọ kírun wọn ni ọmọ gbààwẹ̀ wọn ni kọ ọmọ kọ ọmọdé kura wọn ò sì ní kọ ọmọ lọlé kéwú wọn ni kọ ọmọ dìde lóru wàhálà olótó wákàkí fìtínà tó sùn jẹ́jẹ́. Ǹjẹ́ àwọn adáwà jẹ́ àfà ṣe kápọ̀ àwọn elérítì kámọ̀sí mọ̀násọ́hà nínú iṣẹ́ àwọn àfà ni pé ká yin àwọn àfà kan lè bá wọn gọ́fúnà ṣe tí ọ̀dà ẹ̀yìn àwọn àgbààgbà ń lu ẹ̀yìn àwọn àfà ẹ̀lẹ́bà anídìí kan báyìí ládùúgbò báyìí anídìí kan báyìí ládùúgbò báyìí à ń fàdó ara yín lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́. nínú yẹn àti ká máa ṣe protest ká máa ní olè èwo lọ́dà èwo ní ó tètè gbọ́ ẹ wá sọ fún olóhùn ó ṣe méjì nínú mẹ́wàá ẹ lè ṣe sùúrù ni torí sùúrù yẹn dájú kẹ wá da gbogbo ẹrú lọ kẹ bá da gbogbo ẹrú oye ẹ fi mistake ẹ fi correct mistake àdánwò ni ó sì gbẹ̀yìn ẹ̀. ẹ̀yọ́ màyá mi nínú àwọn iṣẹ́ táwọn àlùfáà ṣe òun náà ni pé gbogbo àwọn ẹlẹ́gbẹ́ afẹ́jagun àpèyìn kèfèrí o à ń kírun lẹ́yìn yìí o àbá àkírun à ń kírun. nínú àwọn àkíyèsí fáwọn tá à ń pèpè oye òun náà ni